ọ̀rọ̀ àwọn ló ṣe iṣẹ́ ọlọ́run gbé dáríjà ìṣubú ọ̀dà máa fi ṣàdánwò mi bí ọba ṣubú ojú egbò ó lè sọ ṣùgbọ́n tẹ́gbó bá sàn tán ojú ẹ̀ á nípa ìgbà gbogbo lọ́pẹ́ mi fọ́rẹ́ tí mo rí gbà dáhùn ṣàlékún kọ́pẹ́ mi ó pọ̀ sí i aláìmọ̀kan ni ò ní dúpẹ́ kó tó béèrè orin ènìyàn tó rìn lókùnkùn kí ló wá mọ̀ wí ká gbọ́ bó ṣe ń dúpẹ́ orin tó rí gbà tó dúpẹ́ èyí tó jẹ fọlọ́n ti ṣe lẹ́tọ̀ọ́ kalẹ̀ tí ó kàn sí ìfún ẹni ọba tó dá wa fẹ́ràn wa ọ̀pọ̀ orin ló ṣe tó jẹ́ pé ẹ̀dá ò mọ̀ rárá débi pa ó ṣe dúpẹ́ tó bá ti sùn tó bá jí máa fọpẹ́ fọba ògbó. Enjoy a sample of only. Ayé ọpẹ́ wo ni ẹnu ọpẹ́ wo ni kan Olúwa gbé mi ga jù lọ ògóró ẹ káàbọ̀ sórí ètò. Now back to your music. Kí gbogbo wa mo kí ẹ̀yin Kristẹni pé ẹ kú ọdún èyí. Akọdún akúyè pẹ̀lú wá ṣe púpọ̀ ọdún láyé. Kánàhùn kùsìbùn Mùsànàdá Yásàbùnà kúlà sọ̀yàtì àlẹ́yìn umùlẹ̀ àdúwò. Fasalihum qatalahumullahu an yufakum. Enviness ìlara wáyé tó bá ń dára fún ẹ ọmọ èèyàn á bínú ìwà níbi rẹ̀ ẹ̀gàn ò dá ẹ̀dùn rárá. Kódekóde látàkó tó ti wá ọlọ́run ló yàn mí iṣẹ́ àwòṣí fìlà mọ̀ iná òjò orin ló fẹ́ rọ̀ ọlọ́gbọ́n ló lè sú káforin ṣe kìlọ̀ kẹlẹ́gàn yípadà kúrò ní ibi ìṣìná kọ́lá rọ́sùlù láì oníṣẹ́ ńlá sọ pé ó ní àlẹ́ àṣàdùn àwọn àpẹ̀gàn yẹn takúlù lé àṣà náà tì tàmọ́ takúlù lọ́rọ̀ ilé àtọ́bí oníṣẹ́ rẹ̀ gan pípa wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń jẹ iṣẹ́ rẹ̀ ẹ̀dá bíná ṣe ń jẹ́gi sórí wọ́n tó ń pẹ́ gan kò yẹ òbínú rárá àmọ́ bí ní ìlìkúlẹ̀ sí ní ìmọ̀tí máa sùn dé dandan ni tìkẹ́ pẹ̀lú àánú bá ń bẹ láyé ẹ̀dá dandan ni kò pẹ́ gan ẹ̀. Happiness lára wáyé àwáyé tó bá ń dára fún ẹ ọmọ ìyá bínú ìwà níbi rẹ̀ ọ̀rẹ́ dùn rárá. Yan burú afájá àlọ́ àṣejù bá bójó ìwọ̀nba ló yẹ ká ṣe àlọ́ fẹ́ni tí ò fẹ́ ni ẹlẹ́kùn gbá àlọ́ ọ̀rọ̀ káfá kí wá ní olè bùkún pẹ̀gàn ni ẹ̀dá kan ò lè bàjẹ́ ajẹ́ ò sì dáyé kí la fi wọ́n wẹ̀ tó wá ju ìpín lọ wọ́n lè daṣọ fún ni wọ́n lè rìnyàn ní owó ṣẹ́rí ó ní lára kò lè lára tó fẹ́ dá àfi kó bàrà jẹ́ o ọ̀ràn ni wọ́n lè dá wọ́n lè daṣọ àrùn rárá. Happiness lára wáyé ó ní lára dára fún ẹ ọmọ ìyá abínú wọ́n pẹ̀lú ẹ̀ àwòṣíyá àfiwé mi kù àbíkẹ́ alásọyé ariwo ọjà nìran pẹ̀gàn wọn kì í gbé yìí fún ni àfikọ́ yẹ̀gẹ̀rẹ̀ nu wọn bímọ ládùúgbò tí gbogbo ayé ń dùnnú wọn bá sọ pàbó ni a ní àtẹ̀yìntọ́ tí wọ́n bá bí lápò àpẹ̀kọ̀ àtúnríwí a ní kò tó yọ sí ṣojẹ́ gómìnà ni ṣẹ́rí pé tí yìí ti ta ṣẹ́rí pé tí yìí ti ta ẹ̀tún pẹ̀gàn ìkókó báyà ń tẹ́rí bá fọkọ wọn ní lèdèrè ní kọ́kọ́ kí ayájú wọn sọ pé ó ti jẹ̀fọ́ ìwọ́lá níbi rẹ̀ ẹ̀gàn ọ̀dà ẹ̀dúró rárá.
kò jọjú nílé ayé làbá. Àwáyé àpò ọdún èyí ayé kristẹni yìí kọjú mi. wọ́n wá ń fà gbogbo wọn wá ń rù wọ́n wá ń jó àfi bí alárùn kò ṣàìsùn lórí ara ẹ̀ mọ́ tẹ̀nilẹ́ni ló rán ìdí tẹ́lẹ̀. gbogbo ẹ̀yin ọ̀tá ifá kan yìí sálá ẹ máa rù. wọ́n wá ń fà gbogbo wọn wá ń rù wọ́n wá ń jó àfi bí alárùn kò ṣàìsùn lórí ara ẹ̀ mọ́ tẹ̀nilẹ́ni ló rán ìdí ẹ̀mẹ́jọ lọ́wọ́ tẹ̀lé ọjọ́ bẹ́ẹ̀ sí mi. ara ń dá ẹkùn tí ó bá jọjú olókìní dá tiẹ̀ kárí ilé kan pọ̀ tó ní kò dá tó ṣé wọ́n nílé ẹsẹ̀ bàtà kan ẹni ọmọ ń kẹ́tẹ́ ní kò lè pẹ́ tán kò lè dùn ní ẹlẹ́gbọ́n lọ́mọ tó tọ́ bọ́mọṣẹ́ ló yà sí ọ̀gá ẹ̀ á ní ẹrú ọ̀gá ní kádàrá ẹ̀ náà lò oríjì wa gan lójọ́ tàtijọ́ òjò mi lójú òkúta kẹ̀kẹ́ ní. ẹ kí ni kújọ. orí máa ń ṣan oníkìní wọn kọ́. àwọn onílara. bí ilé kúndé ayé sún síwájú ìwọ̀n padà sẹ́yìn ó yẹ kó ronú kó yí padà kó tó pẹ́. wọ́n wá ń fà gbogbo wọn wá ń rò. tàṣà wọ́n wá ń jọ àfi bí a. àpò ọdún happy Christmas. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló ń tọ́kọ wálé sí gbàngànlùbọ́ orógbó àtòkì ni wọ́n. sí gbẹ̀dú ààrẹ rán tí ẹ wà lára ẹ kéèyàn má gbọ́dọ̀ wúkọ́ wá gbé sórí àtẹ wọ́n bẹ̀rẹ̀ ìpolówó ara ni ẹ débi pé kò tún fẹjọ́ sùn lórí ayélujára àkáǹtì wá gbé wọlé wá á nínú ẹbí mi ẹjọ́ ti pé ìjẹ̀pá ọjọ́ wo ló dé ẹja àròkọ ìfàsẹ́yìn fún sórí gba ìṣinṣin kò lè dá ọ. ẹ ṣe jàre. ọlọ́run mi ló pọ̀. grandma hospital ṣé mi ò pọ̀ létí ẹni gíga mi ń mú ẹ nínú. ó bá ń sáré òtún rìn ó tún fò ó dẹ́yẹ ríru omi òkun kò ní kẹjá máa ń rún. wọ́n wá ń fà gbogbo wọn wá ń rún wọ́n wá ń jọ àfi bí alárùn kò ṣàìsùn lórí ara ẹ̀ mọ́ tẹ̀lé ẹlẹ́ni lọ́rùn ìdí rẹ̀ mẹ́ni ọlọ́run kẹ́ni ó jẹ́ gẹ́gẹ́ sí mi. happy Christmas gbogbo ẹ̀yin kristẹni. àyàtọ̀ ẹ o àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ kú orin ẹ̀tọ́ ní. bàbá bẹ́ẹ̀ni ọ̀rẹ́ o bàbá fàyà yàtọ̀ ẹ o àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ kú orin ẹ̀tọ́ ní. nísùnmọ̀ wà lẹ́yìn ẹ̀ ṣe ayọ̀ lóògùn yìí o. nísùnmọ̀ wà bàbá ẹṣẹ́ mi wá ṣe púpọ̀ ọdún láyé. owó náà rí lọ́wọ́ ẹ̀ tó fẹ́ bá iná oúnjẹ náà rí lọ́dọ̀ ẹ̀ tí wọ́n fẹ́ bá ẹ jẹ aṣọ yìí tó wà lọ́rùn ẹ̀ ni wọ́n fẹ́ kó pọ̀ ẹsẹ̀ gírígírí ẹsẹ̀ gírígírí nílé àwùjọfẹ́ tájọfẹ́ bá kú pẹ́rẹ́ tí pálá ó fi rẹ̀ nìkan ṣoṣo. àwọn mẹ́rin jọba ẹ̀wẹ̀ kú orin ẹ̀tọ́ ni àwọn mẹ́rin jọba síkírù ẹṣẹ́ mo dúpẹ́. bàbá bẹ́ẹ̀ ló ọ̀rẹ́ o bàbá fàyà yàtọ̀ ẹ̀ o. ẹ bá mi ṣí ẹ̀dá nù àárọ̀ yìí máa lọ́ọ̀dù gan. gbogbo èèyàn tó rẹ́rìn sí ni kọ́ ló fẹ́ ní dénú. wàláì. gbogbo àlejò kókó kọ́ nínú wọn ò dáa. ọ̀pá sọ̀yàyà lójú ẹni wà fẹ̀yìn báyẹ̀ ẹni jẹ́. má jẹ́ kó tọrọ ẹ lójú tọrẹ ẹ bá dọ̀tá o. they are tired of pretense ọ̀tá ni tẹ́lẹ̀ ó dájú. orin bá kàn ní lójijì wọ́n wá show true colour wọn gángan. tòró ń dùn mọ́ wọn bó ṣe ráre tẹ́lẹ̀ náà fi ń ṣọ́ra. ẹ̀yin ọ̀tá mi ẹ̀ ní sinmi. lọ́dọ̀ ẹkún mi adẹ̀rín ọ̀tá mi ló wà bí inú kù. pẹ̀lú àṣẹ Elédùmarè. ọ̀rọ̀ mi dayọ̀ èrò ọkùnrin lásán mi adìyẹ òde dúdú. Yorùbá nation now. ẹ̀sìn ló mo kí àwọn ọmọ ọdún ọmọ kan Yorùbá pé a kú ọdún èṣù dé. ibi tẹ ò fẹ́. èṣù is not Satan. ọ̀rọ̀ yín ò dán. ìlara ló pa yín o. kò sí.
ni ó ń bí ìbéèrè iṣẹ́ wo ló ń ṣe ọ̀nà wo ló ń gbé gbà tó fi wá rówó tó fi wá rí lọ tó fi wá rí lò àṣírí ẹ̀ ṣe ń bò èmi kọ́lẹ̀ òbí. ìbéèrè ẹ lọ́kọ́ lọ́hùn. ẹkùn sọmọ lọ tó ń bí ni o tó ń bí ni o ṣebí ọlọ́run ló wá lẹ́yìn mi ọ̀tá kílẹ̀ ń bínú sí àkùkọ dirẹ́ ẹ̀wà tó lọ́sọ̀ ló ń bínú rẹ̀ kí ló dé náà ọlọ́run tó dirẹ́ ẹ̀wà fákùkọ òun lẹ̀ ò bá lọ bá lẹ́jọ́ wọ́n dédé wọ́n ṣọ̀tẹ̀ wọ́n fẹ́ bá ohun tó dára jẹ́ láláìṣẹ́ láìrò wọ́n lára mi kí ló dé náà ìbàjẹ́ mi ò lè gbé yẹn lọ ìbàdàn kó tó pẹ́ ìlà òní ò sọ pé ká tó mi mo fẹ́ kẹ́ mọ̀ kó dájú. èrò ẹ̀yin lẹ́ bá padà jẹ́ last class. ẹ̀fẹ́ kúlé lórí ọ̀pọ̀ òyìnbó fi dídùn ṣẹ̀wà ẹ̀kúlé ní ríwó tẹ́rí wọn nílé ọlọ́run èèyàn lẹ́kọ̀ọ́. ẹ̀yin wòlíì àkú ọdún ẹ̀yin pásítọ̀ gidi àfihàn. ìlàwọ̀dé sórún fún ẹ̀sìn ẹgbàlẹ̀ ságbójú ọlọ́run mi ò ní fi mí sílẹ̀ bẹ̀ ìyàwó ẹ̀ máa jẹ́ ọpẹ́ fọlọ́run tó fẹ́ràn mi ọ̀tá ìbáyọ̀ mi ọlọ́run ò ayọ̀ adé. àní wọ́n fẹ́ ṣe yẹ̀yẹ́ mi wọ́n ti lánú ẹ̀rín sílẹ̀ orí pàdé mọ́ òbílẹ̀ ìṣiṣi fọlọ́dàkùn tún bá kún mi lọ fọlọ́ máa padà lẹ́yìn mi wá padà lẹ́yìn mi. kálábọ̀sì máa sókun ètò a ọpẹ́ fọlọ́run tó fẹ́ràn mi fọlọ́kù ẹ̀dágún máa ń rẹ̀ tó dára láyé gbẹ̀gbọ̀ gbajúmọ̀ tirẹ̀ múra ṣàdúrà tó bá yẹ ayé àsọ̀rọ̀ ó kú tiẹ̀ ayé àsọ̀rọ̀ ẹ̀gbọ́n tó dá fún ọmọ wù mí my sister thank you ma. ọ̀pẹ̀tàn ẹ̀dágún máa ń rẹ̀ owó lára dágún máa ń rẹ̀ ayẹyẹ ló ṣe ń lára rẹ. lọ́fìn lára rẹ̀ ayé tó yà wá ló ṣe ń lára wa. gbèsè àmì fún mi fún mi ṣe program. ìfẹ́ ló gbáyé mi rò ọmọ ló Go! bọ̀yá. ìfẹ́ lọ́rùn fi dáyé àwọn ṣì fi làwọn èèyàn. Tangent beating creator. ó yá dìde. ẹni rẹ ló fẹ́ mi ọkọ ni aya rẹ ni mo yàn aya ni lónìí tó wá jẹ́ ẹjọ́ olólùfẹ́ jẹ́ kí fèdí tún sọ pé mo fẹ́ràn rẹ. ẹni rẹ ló fẹ́ mi ọkọ ni ayé ọpẹ́ yọ. aya ni lónìí tó wá jẹ́ ẹjọ́ olólùfẹ́ jẹ́ kí fèdí tún sọ pé mo fẹ́ràn rẹ. ẹni rẹ̀ ni mo yàn ọkọ ni. ẹni rẹ̀ ni mo yàn ọkọ ni. aya rẹ̀ ni mo yàn aya ni lẹ́ni tó jáyà jọ olólùfẹ́ jẹ́ kí n fèdí sọ pé mo fẹ́ràn rẹ. àyájọ́ Christmas lè ní o. aya rẹ ni mo yàn aya ni lónìí tó wá jẹ́ ẹjọ́ olólùfẹ́ jẹ́ kí fèdí tún sọ pé mo fẹ́ràn rẹ. wákùnrin ó mójúṣe ọkọ ni. adúpẹ́ àwọn òṣìyàn. obìnrin mọ̀ wúlò ẹ̀ lókùtọ̀. tèmi tí mo yàn yín máa kún mi lójú o. ayé ọpẹ́ yọ. kún mi lójú. mo dúpẹ́ ìfẹ́ tó fi wọ̀n mi kájọ ìgbà lò kálẹ̀ àmì. ẹni rẹ ló fẹ́ mi ọkọ ni aya rẹ ni mo yàn lónìí tó wá jẹ́ sísítà mi ọmọ wù mí ó tọ́jọ́ mẹ́ta. ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀lé yẹn ogun ni ẹni tó ẹ ṣé mo dúpẹ́ Sunday ọlá. lọ sátòrú amúnilé òtútù gidi gan. a máa mú ní fẹ́ ṣe àìsàn àpá owó kan òkà tó bá wọra. má fi fẹ́ dùn mí olólùfẹ́ mi jọ. fẹ́ dùn mí olólùfẹ́ mi ojú mi ń dojú rẹ kájọ rí gbà ló ká túpẹ́. ẹni rẹ ló fẹ́ mi ọkọ ni mo yàn aya rẹ ni mo yàn olólùfẹ́ jẹ́ kí fèdí tún sọ pé mo fẹ́ràn rẹ. ìdùnnú ayé mi màmá ni ayọ̀ ayé mi màmá ni
ológo special. ọmọ ológo special rèé. Enjoy a sample of Easy by Akíwa Mom, it's easy for you. It's easy for lórílẹ̀‐èdè you. Yorùbá. Yeah, relax, man. It's easy for you. Come on, it's easy for you. A kú bí ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ gbogbo wa. It's easy for you. It's so easy for you. A kú gbìyànjú. Nobody feel for me. It's easy for you. Come A kú with kó the lè smoke, dá. it's easy for you. Come with the smoke, we be easy for you. Olódùmarè á jẹ́ kó dára fún gbogbo wa. It's easy for you. Àánú á bá wa gbé. Now back to your music. Àní dààmú. Mo kí Olódùmarè ọba tó mọ mí, ọba tó mọ̀ mí, ọba tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi. Olódùmarè ọba àánú, ọba àfẹ́, ọba tó dá wa títí tí dọjọ́ èní. Mo júbà Olódùmarè ọba tó ṣe pé kò sẹ́ni tó tó nínú ayé, ọba tí ò bímọ tẹ́nìkan ò bí, ọba àánú, ọba tó fi ayé Fákànṣọ́lá dára re, Ọ̀ṣúnìkẹ́ Àṣàbí Àdè, ọmọ Yewa tọrọ yé àrídùnnú ọmọ Yewa ògo adúláwọ̀. Mo kí gbogbo wa, ojú òní tiwa kó ojúmọ́ kó ojúmọ́ kó ojúmọ́ mọ́. Mo kí gbogbo ẹ̀yin pásítọ̀, prophet, ẹ̀yin kíni, mo kí gbogbo wa, ẹ̀yin wòlíì, gbogbo yín pátá ni mo kí pé a kú ọdún, a kú ìyèdùn, ẹ̀mí wá ṣe púpọ̀ ọdún láyé. Ọ̀pọ̀ ọdún la máa ṣe láyé. Sún fún àyẹ̀mọ́ bí fún mi, ẹ bá mi sún mọ́lẹ̀ báyìí. Ní ró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Olódùmarè ò ní fi ọdún èyí, kò ní fi ṣe òpin fún wa. Yìí báyìí jẹ ẹ fi sílẹ̀. A kí gbogbo yín pé a kú ọdún. Ẹ kú ọdún ọjọ́ ìbí Jésù Kristi. Ṣé mọ̀ pé àwọn ò criticize ẹ̀sìn kankan. So bàbá ńlá kú tiwa kọ́ ló nẹ̀sìn. Olódùmarè ló ní gbogbo ìjọsìn pátápátá. A kí yín kú ọdún, àjọ ń ṣọdún ni. Happy Christmas in advance. Ẹ̀mí wá ṣe púpọ̀ ọdún láyé. Mo wá kí àwọn ọmọ ọkọ Yorùbá pé a tún kú ọdún tiwa náà. A kú ọdún èṣù láàlú ògiri òkò. Ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀, ó ń sun ẹ̀jẹ̀. Abẹ́niwárà bí òrí dá, abániwárà ara ni kì í ṣọ̀ràn. Abẹ́niwárà bí òrí dá. Akíwa kú ọdún. Èṣù is not a Satan. Èṣù ò kì í ṣe Sátánì. Ìròyìn tí wọ́n rò fún wa ni pé èṣù o báyìí ló ṣe rí o. Èṣù ò ní ṣe wáṣìbáṣìbo, àwọn ọ̀tá wa lè ṣú máa lọ ṣe. Gbogbo ẹ̀dá tó bá sọ pé òkú bí tẹ́mi Fákànṣọ́lá Ọ̀ṣúnìkẹ́ fẹ́ gbà, èṣù láàlú ògiri òkò máa lọ ṣe wọ́n ṣìbá láṣìbolo. Máa lọ gbéṣẹ́ tí wọn ò ní lè ṣe tán lé wọn lọ́wọ́. Máa lọ dà wọ́n láàmú, máa lọ jẹ́ kó kúrò láti inú ìdààmú kan bọ́ sínú ìdààmú kan, àṣẹ́gun. Bẹ́ẹ̀ ló ṣe máa rí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn odi. Èṣù kì í ṣe Sátánì. Sátánì àwọn náà mọ ohun tẹ́ṣù ṣe, Sátánì tí wọ́n ṣe fún wọn ní ìran tí wọn lọ́hùn. Security òun ni èṣù ti wá ń bíbáyìí. Tó o bá ti fún èṣù ní wọ́jẹ kò ní ṣe ṣìbá láṣìbolo. Bó o bá ti dalẹ̀ èṣù máa ba tiẹ̀ jẹ́. Tá a bá fọ̀rọ̀ síbì kan pé báyìí ni kọ́rọ̀ yìí ṣe rí, ìwọ tó o bá jọ́ dalẹ̀ láàrin wọn, èṣù máa ṣe ẹ́, ó máa ṣe ṣìbá láṣìbolo. Èṣù ò kí ń dalẹ̀. Èṣù máa ń dúró lórí òtítọ́ ni. Security lèṣù jẹ́ nílẹ̀ Yorùbá. Lánàá kan táwọn bàbá wa bá gbé nǹkan kan kalẹ̀, ẹni èṣù bá ṣe tó bá lọ débẹ̀, èṣù máa ṣe ìṣekúṣe ni. Ṣé ti mọ̀ pé èṣù is not a Satan. Security lèṣù jẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Ìwọ tó o bá sọ pé èṣù ló ṣí ẹ, ìwọ ló mọ owó tó lọ fẹ́ṣù jẹ. Èṣù má ṣe mí, má ṣọmọ mi, má ṣọkọ mi, má ṣe bí mi, má ṣe ràn mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. A kú ọdún èṣù dé. Èṣù is not a Satan. A kí gbogbo ọmọ ọkọ Yorùbá tẹ jáde bìbà. Ànílẹ̀ Yorùbá ti gba ìtúsílẹ̀. Àná kan tí wọ́n fi àwọn ẹ̀sìn kánkó àwọn bàbá títí wa lánàá, kálukú ò lè ṣe bó ṣe fẹ́. Nítorí pé àwọn bàbá títànà púpọ̀ nínú wọn bá tan ọmọdé bárọ̀bá. Àmọ́ ṣá ibi tí wọ́n bá tì wọ́n sí lánàá ni wọ́n ń lọ. Ṣé wàrà wa generation orí wa ti wá pé bèbí ti ṣẹ́jú, ọpọlọ wa ti ṣiṣẹ́. Àwa wò ó pé kí ni nǹkan tí wọ́n rí tí wọ́n fi ń bà àwọn nǹkan yìí jẹ́. Àwọn aláwọ̀ funfun tí wọ́n gbé ẹ̀sìn wá bá wa ń bí, wọ́n gbé nǹkan ti Yorùbá ìṣẹ̀ṣe wọn lọ gbé lárugẹ lọ́hùn.
tí òyìnbó kó tó lè máa pàǹpà nǹkan òyìnbó ní nǹkan tó ń generate nídìí nǹkan yẹn ni wọ́n ń generate nǹkan kan nídìí tí òyìnbó bá ti ń gbé nǹkan kan lárugẹ tó ti ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n ń generate nǹkan kan bẹ́ẹ̀ ni ọmọ aláṣọ wọn ń wà kísà ọmọ ẹlẹ́ran wọn ń jẹ egun ọmọ onílé ń ṣubúkà kálukú wọn ń ṣe bálabàla ó ti di horo sí horo gbàgbós ìgbà tó ṣe pé a ti fi ọ̀nà sílẹ̀ inú igbó ni kálukú ń tọ̀ wọ́n ti sọ fún wa wípé ìṣẹ̀ṣe àwọn kan sọ pé ìṣẹ̀ṣe ló mú ìdààmú wá sílẹ̀ Yorùbá tí wọn ò mọ̀ páwọn gangan ní ìdààmú àdúgbò tí wọn ò mọ̀ páwọn gangan ní bàbá wèrè àdúgbò tí wọn ò mọ̀ páwọn gangan lọ símú ènìyàn tó bá ṣe yí pé wọn ò gba ẹ̀sìn kankan láyè nílẹ̀ Yorùbá ni ayé wo ò lè rí báyìí nítorí pé a máa ṣe òtítọ́ láàrin ara wa a ti mọ̀ pé ẹni tó bá dalẹ̀ máa bálẹ̀ lọ ẹni tó bá dalẹ̀ ó máa bálẹ̀ lọ babaláwo tó bá lọ jí ìyàwó oníyàwó dó lẹ́yìn èṣù máa ṣe ṣìbáláṣìbolo nítorí pé ó jẹ́wọ́ ni lánàá kan inú kan làwọn bàbá wa fi ń bára wọn lò wọn ò ní ṣàbòsí ẹni tó bá ṣàbòsí ara wọn ilẹ̀ máa mú ìgbà tí wọ́n gbé ẹ̀sìn dé ibẹ̀ làwọn àfáà àti wá ìsìgìfáàrù jáde ẹni bá ti ṣeun tí ò dá wọn ní ìsìgìfáàrù gbé ẹni bá ti pààyàn tó ti ba yé ẹni ẹlẹ́ni jẹ́ tó ti fẹni ẹlẹ́ni ṣẹ́ṣẹ́ ògúròdò wọn ní ìsìgìfáàrù gbé ẹni tó bá wóyàwó oníyàwó mọ́lẹ̀ wọn ní ìsìgìfáàrù gbé ṣé ẹ ti ríbi tá a bára wa dé tẹ ẹ bá rí babaláwo òtítọ́ babaláwo tí fá yẹ tí fá gbè ifá orí mi rèé o Ọ̀rúnmìlà bàbá àgbọn mèrègùn àtọ́rí ẹni tí ò sún wọn ṣe tó bá ṣe wípé gbogbo wa dúró lórí ìṣẹ̀ṣe ni a lè rí bá a ṣe rí ẹ wá gbọ́ bí tá a ti bára wa kálukú wá ń fẹ̀sì bojú wọ́n ń ṣaburú kiri tẹ bá rí àáfàá mi lóde á wọ gbogbo ẹ̀ láti òkè désàlẹ̀ tìmùtìmù kẹ́gbìndà sínú ni tẹ bá rí pásítọ̀ lóde á mú gbogbo sùtánà gbogbo ẹ̀ ló máa wọ̀ látòkè désàlẹ̀ tìmùtìmù kẹ́gbìndà sínú ni òtítọ́ ò sí nínú ayé wọn irọ́ ni wọ́n ń gbé kiri tá bá wá rí àáfàá tó lótìtọ́ àwọn tí wọn ò lótìtọ́ wọn á máa bàjà tá bá rí pásítọ̀ tó gbé òtítọ́ dání àwọn tí wọn ò lótìtọ́ wọn á máa bàjà babaláwo èké wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá rẹpẹtẹ ilẹ̀ máa mú yín àwọn alálẹ̀ máa dìde ogun sí gbogbo èyí tẹ́ ń ba ẹ̀sìn Yorùbá jẹ́ tẹ́ ń ba ṣìṣe jẹ́ tẹ́ ń jẹ́ kí wọ́n máa rí ẹ̀sìn Yorùbá ní ẹ̀sìn apààyàn ẹ̀sìn górígórí ẹ̀sìn gọ́rùngọ́rùn àti ẹ̀dúpẹ́ pé Olódùmarè ti ń fojú àwọn ọmọ àlè hàn mo kí bàbá wa Oríyọmí Amsat ògo Ìbàdàn ògo àgbáyé program kan wọ́n ṣe lánàá wọ́n ní babaláwo aláàjì babaláwo ṣe ti rí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi ẹ̀sìn bojú ẹ̀yin máa mú nǹkan ìṣẹ̀ṣe ẹ fi dìde ẹ fi gòkè tẹ́ bá wá dẹ́ta ẹ máa porí ìṣẹ̀ṣe láìda ṣiṣẹ́ iṣẹ́ tí ń bá já tó fi ń bá ìyá ẹ̀sùn ṣiṣẹ́ iṣẹ́ tó ń béwúrẹ́ tó fi ń bá yàwó ẹ̀sùn tó fi ń bá yẹ ẹ̀sùn ṣiṣẹ́ iṣẹ́ yẹn máa mú yín nítorí pé ẹ ti jẹ ìwọ Yorùbá wọn kò sí nǹkan kan tá a bá lẹ̀ a lè tẹ̀lé nǹkan kan ẹ̀yin ń gbé tẹni ẹlẹ́ni lárugẹ tó bá ṣe pé àná Muhammad sallallahu alaihi wasallam tí ò bá jẹ́ ní ẹ̀ṣà tó nífẹ̀ẹ́ ìran ìtọkàntọkàn kò ní sí ohun tó ń jẹ́ ìsìláàmù mọ́ ẹ ní lè máa lọ sílẹ̀ lárúbáwá máa lọ pírèsì fún wọn bẹ́ẹ̀ dẹ̀lẹ̀ ní máa lọ sílẹ̀ Róòmù àwọn pàtàkì nǹkan wọn ni ìwọ àfáà tó máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó ṣe pé Yorùbá ló máa fi ṣe wáàsí tó máa bà á jẹ́ òun ba yí ara ẹ jẹ́ òun bàrọ̀ ọmọdọ́mọ ẹ jẹ́ ni nítorí pé Yorùbá kún èmi lójú kò sọ́gbọ́n kí ìran yẹn wà kó má kù síbi kan ibi tá a bá kù sí kó Olódùmarè kó tún wá ṣe ẹ wo ibi tá a ti bára wa ọdún ẹ̀ẹ́rí pé lánàá kan tá a bá rí nǹkan bíi 10 years ago kò sí ohun tó ń jẹ́ pé bóyá àwọn kan praise ìṣẹ̀ṣe lórí íńtánẹ́ẹ̀tì ṣe ti rí pé bèbí ti ṣẹ́jú ohun tó wá gbé àwọn ọmọ ọkọ Yorùbá dìde báyìí táwa náà wá sọpọ́ọ̀tì àwọn bàbá wa èèyàn ò lè dá mi dúró torí pé Yorùbá ni mí Yorùbá nìran mi ìwọ tó o bá rí nǹkan tí mò ń ṣe níṣe nírí pé nǹkan tí ò da tàbí mi ìmọ̀ ohun tí mo ṣe wọ́ gangan ni kó lọ yí ọpọlọ ẹ̀wò kó lọ sí yàpọ̀ àpọ̀sì kó lọ sí àrò àpọ̀sì náà ìwọ tó o bá ń ti Ìbàdàn bọ̀ apá ọ̀tún ló máa yà sí Lárò tó o bá ń ti Èkó bọ̀ àpọ̀sì ló máa yà sí Yábà àpọ̀sì kó lọ ọbẹ̀ kan lọ tẹ̀sí ọpọlọ ẹ nítorí pé mo sọ fún yín pé Yorùbá ni mí Yorùbá nìran mi ì lè torí pé mo gbẹ̀sìn Islam kí n wá sọ pé ó kúbi tí àwọn bàbá tèmi fẹ́ gbà
èmi nífẹ̀ẹ́ ràn mí tọkàntọkàn ní nǹkan bí ọdún 10 sẹ́yìn ṣé ẹ rí kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀ ibẹ̀lẹ̀ ti máa mọ̀ pé ifá ń gbayé lọ ọ̀gbẹ̀rì ò mọ̀ àwọn àwa generation no nonsense ni generation tí ò sí wí generation tó kọlu òdoríkodò generation tó mọ pàtàkì ìṣẹ̀ṣe òun làwa yìí àmọ́ ṣá ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ tẹ́ ẹ gọ sábẹ́ẹ̀sì ẹ mọ value tó wà nídìí ìṣẹ̀ṣe ẹ mọ agbára tó wà nínú ẹ̀ ń purọ́ ni àbòsí òdè lérè gbogbo àbòsí yín olódùmarè máa tú àṣírí gbogbo yín nítorí ẹ mọ òtítọ́ ẹ lè sòtítọ́ bíbélì ní ìwọ yóò mọ òtítọ́ yóò sọ ẹ́ di òmìnira òtítọ́ làwa gbé dání àwa máa sòdò òtítọ́ títí a máa fi kú ni ẹni tí ò bá dùn mọ́ kó lọ pokùnso òun ni Oríyọmí ọmọ Kẹ́hìndé olórin ó ní ọba tí ó fọ́ ọ̀tẹ̀ ó mọ ohun tó ń ṣe lò ṣe ń kí wá lọ káhùwà re lọ́tẹ̀wọ́ ọmọ àdàmọ̀ tún wá ń lékún níbi kan rèèyàn tó ga kan sì máa lépa báwọn ọmọ ọba kan Yúsùfù ṣe dìtẹ̀ ọjọ́ sí ọ̀tẹ̀ yìí tẹ Yúsùfù ojú rí dò nígbẹ̀yìn ọ̀tẹ̀ Yúsùfù padà kóore ní ṣe ti gbọ́ àwọn ọ̀ràn kan dìtẹ̀ Yúsùfù lánàá àwọn ọ̀ràn ẹ̀ gbogbo bó ṣe lè ń ká ẹ̀ dìtẹ̀ ọmọ Yorùbá tó a máa làlùyọ ìwọ tó ń dìtẹ̀ rẹ̀ má ṣe dẹ́kun ìwà rẹ̀ mọ́níyàmílà sọ́ọ̀lì àfàdínọ́ọ̀sì yìí wà mọ́níyà sáfà léyà wọ́n ń dìtẹ̀ rẹ̀ kó lè rọ́nà àbáyọ ní ọ̀nà tí mo wí wá láyì kó má lè rújú ṣùgbọ́n kàkà kọ́mọ́ olóore nu sí pápá o mọ̀nàmọ́ná ọlọ́run mi ìyàtọ̀ kóore ní torí wípé ẹni tí ó lóògùn á lọ ọlọ́run ẹni tí ó náà tẹ̀ àhùwà rẹ̀ ẹni tí kì í ṣe pé là máa súre o ẹni tí ó na bòsì á lòónú mímọ́ àbòsí olóore ó ń balẹ̀ jẹ́ ni àbòsí yìí ní wà sí àìdá ni alábòsí ó fẹ́ mọ̀ pọ́mọ̀ yẹn ni ó lè ṣàbòsí ó kí ilẹ̀ tó torí wípé kówó lè yọ nídìí àbòsí ṣíṣe ṣe àmọ̀ pé àbòsí ló pọ̀ jù láàrin ẹ̀yin kan tẹ́ ẹ fẹ́ sí bójú alábòsí ni alábòmoru ẹ wáyé yín bó ṣe rí ẹ tún lára ara yín ògo Yorùbá ti búyọ ògo Yorùbá ti búyọ a kí ẹ̀yin Kìrìsìtẹ́nì pé ẹ kú ọdún èní ẹ kú yèdùn ẹ wò oúnjẹ ọdún ti kún lémi bìbà àwa táwọn ò ráyè òṣì àwa tó yẹ pé ìfẹ́ tó lódùmarè fi dáyé làwa dúró lé lórí àwa táwọn ò kìrìtìsáìsì lórí ẹ̀sìn kankan ìgbà tí ò ṣe babaláku tèmi ló nẹ̀sì tí ò ṣe pé babaláku tèmi ló ń jọ́sìn fún kí ló wá kèmí pẹ́ nìkan ò sí lójú ọ̀nà àwọn ò ti ráyè òṣì àwọn ò ráyè ẹ̀yà àwọn ò ráyè ìṣàkùṣàkù àwọn ò sí gbogbo tíráṣì yẹn náà kọ́lọ́dún ṣọdún ni ẹni tọ́dún bá ti bá láyé kó ṣọdún new year ló ń bọ̀ ọ̀yọ́dún gbogbo wa ni mo ti ẹ̀ fẹ́ bí ẹ̀yin kan tẹ́ ẹ sọ pé a gbọ́dọ̀ celebrate new year ṣé àwọn pọ́pọ̀lọpọ̀ àfáà ló ń lọ ṣiṣẹ́ lọ́dà gọ́ọ̀mẹ̀ntì kí ló dé tí wọ́n fún yín lọ́dún dé tẹ́ ẹ gbà táyìn òbí sọ pé ẹ̀yìn o kí ló dé tẹ́ ẹ fi ka kàlẹ́ndà yẹn kí ló dé tẹ́ ẹ fi kà pé ọdún báyìí mo dáyé ọdún báyìí mo dáyé ẹ jẹ́ kó ń di òṣì àdìtú nílé ayé kò sẹ́ni tó lè mọ̀ ẹni tó dì í ló lè mọ̀ ọ́n tú ẹni tó dẹ̀ dì í náà lọ́ba tó ní wá òun ló mà ti tu ẹ̀. ẹ̀yin tá ẹ ní ká má celebrate Christmas ọ̀fọ̀ ti yín o ẹ̀yin lẹ́nu ìṣòro irú àwa ìkọ́nà tí ẹ̀ ń bá sọ nítorí pé bèbí ti ṣẹ́jú lọ́dọ̀ tiwa orí tiwa ti pé làákàyè wa ti fapò kí ló dé ta fi máa bára wa jà kí ló kan àwa wọ́n ti gbọ́njẹ ọdún wá bìbà pítùnú àwẹ́dẹ̀ mi náà gbé tèmi lọ bí léyàdé máa gbé lọ wọ́n ti gbé wáyìn kan ti kúnnú léyìí bìbà kí ló kèmí ìfẹ́ tó bá dání wáyé sọ fún wa pé ká máa lò ń là ń lò yẹn. ẹ̀yin Kìrìsìtẹ́nì akíyín ẹ kú ọdún ẹ kú yèdùn ẹ̀mí yẹn ṣe púpọ̀ ọdún láyé ẹ jẹ́ ká fi ìfẹ́ lò ẹ jẹ́ ká fi òtítọ́ lò òtítọ́ ló máa lékè òtítọ́ ló máa Adéyẹmọ́ ní lọ́rọ̀ ẹ̀ ṣe ń lékè òtítọ́ ní Fákànyìnsọ́lá ní lọ́rọ̀ ẹ̀ ṣe ń lékè ẹ jẹ́ kí gbogbo wa ṣe òtítọ́ láàrin ara wa
gbogbo ohun tá a bá dáwọ́lé láyé tí ò bá ti sí òtítọ́ ń bẹ̀ asán lórí asán ni. Kí n tó lọ jìnnà nínú ọ̀rọ̀ mo kí ẹ̀yin bàbá mi nínú OPC mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun nítorí pé àwọn OPC ṣiṣẹ́ kan fún mi successful job ni. In fact wọ́n dùn mí nínú OPC tó wà lérí àmì. Ẹnìkan ló ń sọ pé kí ni mo fẹ́ ṣe fóun ó wá sí ṣọ́ọ̀bù mi ó wá kó ọjà á ti máa lọ bí 6 months ọkùnrin ni ó wá jára ìlú òkè yẹn ẹnu ẹ̀ dùn gan. Gbogbo ẹ̀dá tẹ́mi bá dẹ̀ ti rí lọ́mọ Yorùbá mo ti finú tán. Mi mọ̀ pé kàn dánú àwọn ọmọ Yorùbá lọ́ba dániwáyé sọ pé ó yá lọ́ba ná lọ ṣẹ̀ sáàmù fún bóyá páàsì. Olódùmarè dẹ̀ jẹ́ kí n páàsì bò òun ló dalẹ̀ òun lórí rẹ̀ nírí pé ẹlẹ́hàá lélẹ́yìí kò lè ṣe kankan fún un. Mo wá ń sọ fún yín pé ẹ̀hà ti tèmi sẹ́ ànẹ́mì òun ṣolòṣì ẹlẹ́yà ẹ̀hà torí ẹ̀ pé lèmi ká ọba tó ní mí ló fi mí pamọ́ fáwọn àkókò kan. Ẹ̀hà tí mo ká kò sọ pé kí n má jà fẹ́tọ́ mi kò sọ pé kí n má jà fún ráìtì mi. Ẹ̀hà mi ò sọ wípé kí wọ́n máa rẹ́ mi jẹ kí n bá sọ pé torí pé mo hẹ́hà o. Kí n wá torí pé ẹlẹ́hà ni mí o ó níbi tí mo ti lè sọ̀rọ̀ ó níbi tí mo ti lè jà mí gbọ́dọ̀ claim ráìtì mi. Ẹ̀hà tí wo ò sí rú ẹ̀ nítorí pé àwa ń káàkiri àágùn títí wa làwa ń jẹ àágùn wa la fi ń gòkè. Mo kí ẹ̀yin OPC area mi bàbá mi mo kí yín gan mo gbé fún yín nítorí pé àpọ́nlé tí wọ́n fún ọmọ ọkọ Yorùbá kò kéré rárá. Ọjọ́ tí mo kọ́ lọ rí bàbá mi ìwọ̀n ọmọ pé rí àyẹn gangan lọ́dọ̀ mi bí mo ṣe yọ báyìí ẹ̀yin tẹ́ ẹ bá sọ pé ẹ̀rí ògo Fákẹ́ Ìsọ́lẹ̀ ti já mọ́lẹ̀ ọ̀tẹ̀ ni ẹ kò di òṣì. Ìjọ tí mo kọ́ lọ físìtì wọn níbẹ̀ àwọn ọmọọṣẹ́ wọn ni mo bá mo ní mo mú ẹjọ́ ẹnìkan wá ni wọ́n wá ní kí ní sùúrù wọn pe ọ̀gá wọn wọ́n wá ní kí n lọ bá bí bàbá mi ṣe jáde nínú ilé báyìí tí wọ́n rí mi wọ́n ní tí wọ́n ṣe kọ́kọ́ gbóhùn mi tí mo ní Yorùbá ni mí Yorùbá nìran mi bàbá mi ní ìyá mi níbo síbo láti bo síbo níbo lẹ ti bọ̀ kí lẹ wá ṣe ọmọ ọkọ Yorùbá Ìgbòho òòṣà ẹkùn ọkọ Fúlàní àálẹ́ bọ̀ lẹ́yìn Jagunlabi lára wájú ẹkùn tákìrì gbẹrẹ ẹ̀ níjà lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́ Ògùn Adúláwọ̀ Mẹ̀sáyà lẹ Yorùbá gbé fún Ìgbòho òòṣà adùnbarin má tó ṣe ò lọ máa Adéyẹmọ mo mọ ọmọ Adéyẹmọ ayé mi ní ìtumọ̀ sí mi èmi mọ̀ gbóòṣà o ayé mi ṣe bẹ́bẹ́ gbogbo ẹni bá dúró tọmọ Adéyẹmọ tọkàntọkàn o Olódùmarè a máa tó fún gbogbo wọn tọ́ bá fẹ́ rí náà wá rí náà tọ́ bá fẹ́ rí lò ó dandan nìkan rí lò ó àmọ́ gbogbo ẹni bá ṣe inú méjì pẹ̀lú ọmọ Adéyẹmọ ó máa wà lójú kan ni ó máa jẹyẹ ẹjanú kànga o tí ò ní rí bíṣàn lọ èmi fi inú kan tẹ̀lé ọmọ Adéyẹmọ ayé mi ní ìtumọ̀ sí mi èmi tẹ̀lé ọmọ Adéyẹmọ ọmọ ọkọ Yorùbá pátápátá èmi fọkàn kan tẹ̀lé ọmọ Adéyẹmọ ayé mi ní ìtumọ̀ sí mi ìgbà mi dẹ́mi lọ́rùn o ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà owó bàbá àdámì tàwa olólùfẹ́ mẹ́kúnnù ló jẹ́ o àlànú mẹ́kúnnù ló jẹ́ òrùlọ̀wọ́ mẹ́kúnnù ló jẹ́ wọ́n balẹ̀ ẹ jẹ́ nítorí àwa Yorùbá ni wọ́n dáṣẹ́ ẹrú nítorí àwa Yorùbá ni wọ́n tún pààyàn sí ẹ lọ́rùn o nítorí mẹ́kúnnù ni kàkà kóró ọmọ Adéyẹmọ ò sọ yí pé nógó ibà kí o nógó ibà kí o ọmọ Adéyẹmọ. ó níbi tí mo ti lè sọ̀rọ̀ ó níbi tí mo ti lè gbà máa bá mi ṣí ẹ̀ sí
orí WhatsApp kò ṣí ẹ̀ sí gbogbo ẹ̀ lọ́bẹ̀ mo ti sẹ́ndì ẹ̀ kàn máa kílìkì ẹ̀ bá ti kú kó máa ṣí ẹ̀. mo kí àwọn OPC látòrí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ bá mi kí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ bá mi kí Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bàbá wa Gani Adams o ẹ kú iṣẹ́ takuntakun àwọn ọmọ yín jọ mí lójú o wọ́n fìfẹ́ bá mi gbé àwọn ọmọ yín já mí lójú o wọ́n fìfẹ́ ra gabo mi o èmi gan mi mọ nǹkan tí mo lè ṣe wọ́n dùn mí nínú o gbogbo OPC pátápátá gbogbo yín ni mo kí ẹ ní ṣiṣẹ́ ṣe iṣẹ́ tẹ́ ẹ máa ṣe tó máa kó báyìí Olódùmarè ò ní jẹ́ kẹ́ ẹ gbà ìyí tí wọ́n bá dẹ trap ẹ̀ kalẹ̀ fún yín pé ó yẹ wá lọ kọ́ sí èṣù àṣẹ wọ́n sì bá sì bo àṣẹ́gun tó ti fi sí gbogbo ẹ lọ ìdí tó bá ti fi sí o lè máa orí ìtẹnìkan kó tún kílìkì ẹ̀ńbẹ̀ kó máa fọwọ́dù ẹ̀ káàkiri bẹ́ẹ̀. ẹnìyẹn wọ́n sọ fún mi pé kí ni mo fẹ́ ṣe ó wá rí mi nídìí pé ẹlẹ́yà lélẹ́yìn náà kò mọ bó ṣe ń lọ èmi dẹ̀ sọ fún yín pé grade by grade lọ́rọ̀ ẹ̀há yìí ẹ̀há ti tèmi tí mo há ó yàtọ̀ sí gbogbo ẹ̀há lágbàáyé nítorí pé ká tó lè rí ẹni tó máa dìde tó máa stand fún ràn ẹ̀ ìbẹ̀lẹ̀ ti máa mọ̀ pé ọmọ ọkọ Yorùbá lèmi ẹlòmíì fẹ́ ṣe ẹlòmíì lè ṣe ju tèmi lọ bọ̀ wọ́n ti fi gbaga sí lọ́wọ́ báyìí kò násẹ̀sì sáyà rẹ̀ Olódùmarè ló ṣe tiwa báyìí ló fi rọrùn fún wa Olódùmarè ò dẹ̀ jẹ́ ká wà nípò pé à ń tọrọ Olódùmarè ò jẹ́ ká wà nípò pé ẹ bá bí àná àṣírí ààbò adáńgájí àṣìẹ́dà agalant adúróore àgàtàn dúró rárá abalance gan ẹnìyẹn ọjọ́ tó fẹ́ wá sọ́dọ̀ mi mo lọ sí ọjà yẹn mo lọ sí ẹnìkan lọ́wọ́ ó dẹ̀ cross títì wá bá mi òun ló bẹ̀bẹ̀ fẹ́ni tá à ń sọ yìí ó bẹ̀bẹ̀ fún mo dẹ̀ wọ́ pé jọ ohun tó ọba adániwáyé ṣe fún wa kó máa pọ̀ sí ni ó dẹ̀ wá cross bá mi ó ní onídìí kan báyìí onídìí kan báyìí mo ní ó dẹ̀ wá sí ṣọ́ọ̀bù ní tilẹ̀ ń tọ́lọ́run kò sọ mí pé òun ò ní fún mi sísìn ìjọ tó wá kọjá ó dẹ̀ kó ọjà a kó ọjà yẹn fún ọjà yẹn pọ̀ ó ní ẹ má bínú o tó bá dọ̀tún lòun àmọ́ wa mo ní kí ló dé tẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ mo dẹ̀ tó wá wò pé jọ ṣebí Yorùbá la jọ ń sọ mo kó ọjà yẹn fún past 6 months kò fún mi sísì tí bá wà pé ó ń drip mi kò mọ̀ pé mi gan bàbá íńtánẹ́ẹ̀tì gidi tí orí ẹ̀ pé gan gidi ó wá ń drip mi báyìí màá wá rí ẹsẹ̀ ìdí àkáǹtì mo àwọn kí ni mo lè ṣe tí bá ní kí n kó àwọn boys kí n lọ treat fọ́kọ̀pọ̀ ẹni wọ́n á ní mo rá ìdí ẹni torí ìwèrè ilé la ṣe ń ní tìta wọ́n mọ̀ mí lérí àmì mi gbọ́dọ̀ nàka sí àwọn bọ́ìsì mẹ́rin lásán pé ó yá ẹ fọ́lò wọ́n máa tí ti fọ́kọ̀ ọ̀pọ̀ ẹ̀bọ́ àgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé ọba tó ní wá ti fi wá hàn orúkọ yẹn kò gbọ́dọ̀ bàjẹ́ nítorí ẹni tí ò bá mọ ibi tọ́rọ̀ sí ń bọ̀ wọ́n á ní àwọn lọ ráìdì ẹ̀ ní torí pé ó jẹ́ something ni mo wá wò ó pé jẹ́ ká tọ́ ẹsẹ̀ òfin bọ̀ mo lọ bá àwọn bàbá mi OPC ìjọ tí mo lọ bá bàbá mi pọ́n mi lé wọ́n fún mi ní jíjẹ wọ́n fún mi ní mímu wọ́n fún mi ní wíwẹ̀ bàbá mi dúró tá pẹ̀lú mi ni pé sẹ́ èmi fojú kàn ẹ́ lẹ́ni dandan ni kó o rájọ kó o ríre kó o rí dùnú so àwa kúrò nídìí òṣì o ọmọ ọkọ Yorùbá làwa wọ́n fún wa ní jíjẹ gan wọ́n fún wa ní nǹkan jẹ nǹkan gan correct àṣàbí ìfẹ́kọ́ ìsọlá aláṣàbí o wà ló gbà yí pẹ́ láyé ikú òjijì ò ní pa ẹ́ o àrídùnnú ló jẹ́ fọ́mọ Yorùbá pátápátá ò ní padà dárí pò ṣe ò bọ̀wọ̀ lọ lọ́wọ́n ọba ògùn àgbáyé ló jẹ́ ògùn tó ń bọ̀ yìí aṣojú ẹ̀mí ẹ ò ní kánjú kú ò ní fọmọ jìjà yóò bá ò ní fọkọ jìjà yóò bá ò ní fararẹ jìjà yóò bá ò ní fàwọn olólùfẹ́ rẹ jìjà Yorùbá o bàbá mi pọ́n mi lé wọ́n pọ́n mi lé àwọn pọ́n mi lé respect inú mi dùn ṣé àwọn kan tó bá ń pọ́n wa lé ó làwa máa pọ́n lé Yẹ́mi sí ni ọ̀rẹ́ pọ́n mi lé ṣó ti yé yín wọ́n pọ́n mi lé gan mo wá kẹjọ wọn ní níbo nílẹ̀ yìí náà wọn ò mọ bó ṣe jẹ́ mo ní ó tiẹ̀ try mi ni so àwa ń dẹ̀dẹ̀ ìgbà tó bá dání wáyé fẹ́ treat fọ́kọ̀ọ̀pù ẹ̀ bọ́n ṣe fún mi ní information ẹ pé ó wà lọ́jà lábá lọ lánàá
gbàtà dọ́jà ọ̀ṣà di gbàgbó só ti rò pé tóun bá ti pariwo àwọn ìyá mi kan àwọn ọmọ méjì yóò èjì rẹ̀ dújọ́ bí mi ò jẹ́ kóyàn èlèjì rẹ̀ kéré òòṣà lèjì rẹ̀ òòṣà níbejì òòṣà gangan lèmi tí mo jókòó yìí o nítorí òòṣà lèjì rẹ̀ o ẹ̀gbọ́n èjì rẹ̀ gan òòṣà náà jẹ́ o ìbejì náà bí lèmi ẹ̀gbọ́n mi gan tún bíbejì o èmi gan máa bíbejì láìpẹ́ tọmọ ọkọ Yorùbá máa wá bá mi yáyọ o àbí má bímọ mọ́ ẹ bá gbọ́ pé Fọkàn Ìsọ́lá bíbejì máa yáyọ tí bá borí ayé o aláṣàbí ayáyọ tó bá borí ayé o aláṣàbí amáṣọ mú fìlà mọ̀rúfà amáṣọ mú fìlà àwọn aránṣẹ́ pàlàwọ́ mi iṣẹ́ fi hù wà ó yáyọ o àṣàbí máa bá bàdé ga tó bá borí ayé. Gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ni mo pọ́nlé àmọ́ ṣé òun náà ṣí ó ba ìgbà tá a wá dé ọ́fíìsì wọn kò mọ bí mo ṣe jẹ́ wọ́n wá nà réètì ẹ̀ fún ara ẹ̀ wá wálẹ̀ wò ó wá ń dọ̀bálẹ̀ mò ń jẹ́ kó yẹ pé kí ló ṣe yín ṣó yẹ kẹ́ máa dààmú mi ń dààmú èèyàn rí inú ayé náà mò ń sọ fún pé àdàbí tó bá ṣe pé mo mú nǹkan ní nǹkan débi tí bísínẹ́sì mi délé ní lókù àná kan táwa fi 5,000 bẹ̀rẹ̀ bísínẹ́sì wọ́n bú wa àmọ́ ṣé òtítọ́ tá a ṣe ó gbé wa dókè inú kan máa lò tún dára ẹyẹ inú kan máa lò tún dára bí èèyàn bá lòónú méjì ọlọ́run mi ni ó dá lẹ́jọ́ ọba rínú róde ni inú kan làwa máa lò tó bá lòónú méjì sí wa èṣù máa ṣe é ṣìbáláṣìbó lóní mo wá ń jẹ́ kó yẹ pé gbogbo ìdààmú tí wọ́n ọ̀gbẹ́ni yìí ń dààmú ò lótìtọ́ òtítọ́ ló sọnù láyé ẹ̀ ló ṣe ń dààmú kí ló dé tó fẹ́ máa dà mí láàmú mi ń bá teyọ̀ jẹ́ náà àná táwa ń sẹ̀lẹ̀ tí ọjà tọ́jà wọn bá lé a máa dá padà ní tí ọjà wọn bá lé sí wa lọ́wọ́ àdá padà wo bàtà bá lọ́jà ìyẹn kọ́ ló máa sọ pé káwa má débi tá a fẹ́ dé ìkó ní nǹkan tí wọ́n ń jẹ mọ́ títí olóba yí ẹ jẹ́ àwọn bàbá mi tò ó bó ṣe yẹ kí wọ́n tò ó wọ́n gba ẹ̀tọ́ mi fún mi gbogbo ẹ̀yin ọmọ ọkọ yóò bá o àárín wa ò ní dàrú títí láéláé nítorí pé mo ò nífẹ̀ẹ́ Yorùbá o gbogbo ìgbà tá a bá fẹ́ ríra wọ́n náà wọ́n mo mọ̀ pé kò ní pẹ́ kó ní tìyó ibi òkú ìyá Ìgbòho ni gbogbo wa ti máa ríra wa tí Fọkàn Ìsọ́lá Aláṣàbí o tó máa gbé bọ́dì débẹ̀ ìpè ìyá mi ló kú lè ní o àwọn àṣeyẹ kẹyìn fúnyà wa ní ẹbí tó máa ránṣọ ìyá Ìgbò tí màá fi rán wa bá gáùn ìyá yín máa débẹ̀ wá gallant débẹ̀ ni ìyá yín ò ń ga tán dúró ìyá yín dúró re ìjọ tá a bá jọ máa rẹ̀ mọ̀ pé yes respect mo dúpẹ́ pé òkun nítorí pé àwọn OPC ti kúrò nínú pé ọ̀daràn wọ́n ń ṣiṣẹ́ ṣe wọ́n ń ráìdì èèyàn wọn ò fi ọwọ́ kan ọ̀gbẹ́ni bó ti wù ú kó mọ́ bàbá mi ní ẹ má nà iṣu ta ní pẹ̀lú ẹni kó ṣe fún wa owó olówó lọ pìrìsẹ́ǹtì ẹ̀ bọ̀ Olódùmarè tó ní àṣírí lọ́dọ̀ ó bu àṣírí ẹ̀ lánàá a nídìí láti máa táṣírí ara wa bọ̀ ìwọ tó o bá sọ wípé jẹ́jẹ́ mi ni mo jókòó wọ́n ní kí n lù fi ẹjọ́ àwọn kan máa fẹ́ wá kó bẹ́ẹ̀ ìwọ ni kó o kọ́ tó bá ṣe páwo òjò ọmọ ọkọ ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn á wò pé wọn gbọ́dọ̀ gbariwo wa gbọ́dọ̀ jà lórí ẹ̀tọ́ mi ìgbà tí mo dọ́jà lánàá tẹ́nì kan sọ pé ẹ wọlé ànábì mọ́ lára sallallahu alaihi wasallam mo ní sọ nǹkan wọlé ànábì mẹ́mi lára ṣó wọlé àkọ́ndíṣàn ti tèmi tí wọ́n sọ pé inú lẹ́lẹ́lẹ́ à ń gbé lánàá tèmi wá ń jálaba mo kí olórí ẹran ọjà yẹn bàbá yẹn sọ̀rọ̀ kan lánàá tó wú mi lórí ọdẹ́lẹ̀ ẹ̀ ní padà sẹ́yìn ó ní nǹkan rí ẹ̀ka titi yẹn òun tún bẹ lọ́nà lọ́kàn ara ti tó ń gbé pé nítorí ẹ̀fẹ́ káyé ti yín bàjẹ́ lẹ́sẹ̀ ń jálaba náà àwọn ẹlẹ́yà kọ́ sùn sílẹ̀ èmi ò sùn ni mo ṣe sùn torí ẹni tí ò sùn onítọ̀hún sùn ní tó ti ṣe káàkiri ṣé kó délẹ̀ tó bá fátá àwa wá máa sún ẹnìkan wá sọ pé òun fẹ́ sún wa sẹ́yìn kò jọ bọ̀ Olódùmarè jẹ́ kó lọ sẹ̀sẹ́bìlì lánàá adúpẹ́ ayayọ ọkàn wọ́n sọ pé ṣé ọmọ ẹni tó jókòó yìí ó ti rí pé ẹlẹ́yà ni eléyìí yàtọ̀ sáwọn kan tó ń fojú wo ẹ̀gbin tó bá ta lé ó ta lé gbogbo ọmọ Yorùbá ni torí pé òun kò kọjá àyè
látàìmọye ọdún tí mo ti ń gbóhùn ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì mi mọ̀ pé àdúgbò mi ló wà kì í ṣe oníkébékébé mo mọ̀ pẹ́lẹ́ akọ́ńtajà nínú ṣọ́ọ̀bù yẹn bọ̀ mí ìyẹn bàrò póhùn ní láyé nítorí pé ó máa keep silent ni mi ìṣe ẹni tó ń ṣe gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi yìí o nítorí ẹ̀mí ìṣe náà rẹ̀ torí mo hate nonsense mo hate shitting bọ̀ àwọn customer mi mọ̀ mí tó ń bá dé mo máa attend sí wọn dáadáa. ọmọ ọkọ Yorùbá ọdún tuntun là ń wọ̀ lọ yẹn jẹ́ kó rí pé kíkálukú lọ sọjí ẹwẹ́ ìwé àwẹ̀nù kẹ́ ẹ tó wọdún tuntun ẹwẹ́ òṣì dànù ẹwọ́ ní burúkú dànù ẹkú òdìdí pé ẹyẹ ṣéwù kan àfáà kan pásítọ̀ kan babaláwo kan kíkálukú gbẹgbẹ ayé ẹ̀ nírọ̀rùn ẹ jẹ nǹkan ẹ dira ẹ jẹ nǹkan ẹ kó nǹkan jẹ ẹ kẹfọ jẹ ẹ kó gbogbo nǹkan jẹ ẹ jẹ bọ. mo dàbọ̀rù àbọ̀yè ooo mo dàbọ̀rù àbọ̀yè ni mí mo dàbọ̀ mọ̀rú mọ̀yè fún mi kí n fẹsẹ̀ rájò. Kí ló àwọn wo ló wá sẹ́ẹ̀lì kìíní sí látara. Ẹ̀sùn ẹ̀ lọ sókè nù. O jà rárá. Ẹ̀mí kí máa ń máa ń lè yẹn lè ṣe àtún. Látàárọ̀. Oko orí mi àpérè orí àpérò orí oore ẹlẹ́dàá mi gbéga fún mi jà orí o orí mi àpérè orí àpérò orí o ẹlẹ́dàá mi gbéga fún mi jà orí o. orí mi àjíkẹ́ orí àjìyí o. orí o ẹlẹ́dàá mi gbéga fún mi jà orí o. orí mi àjíkẹ́ orí àjìyí orí o. ẹlẹ́dàá mi gbéga fún mi jà orí o. orí kan wẹ̀ ẹyin kan yẹ pa ẹyin kan orí kan. orí kan wọ ẹyin kan èèpà ẹyin kan wọ orí kan. nígbà kan mo rò pé èèyàn ló ń ṣe mí àṣé èèyàn kan rárá orí mi ni. orí kálukú ló ń ṣe o. ìgbà kan mo rò pé èèyàn ló ń ṣe mí àṣé èèyàn kan orí mi ni. ìgbà kan mo rò pé mi ni mò ń ṣe èèyàn o àṣé èèyàn kan orí wọn ni. ìgbà kan mo rò pé mi ni mò ń ṣe èèyàn o àṣé mi kọ́ orí wọn ni. orí ẹni lórí ẹni orí mi bá rí ẹlẹ́dàá mi. orí ẹni lórí ẹni orí mi bá rí ẹlẹ́dàá mi. níbi pẹlẹbẹ láti bọ̀lẹ̀ jẹ́. ayé ẹni bẹ́ẹ̀ ṣàtọ̀wọ́ mi. níbi pẹlẹbẹ láti bọ̀lẹ̀ jẹ́. ayé ẹni bẹ́ẹ̀ ṣàtọ̀wọ́ mi. wọ́ orí. ohun gbogbo lọ́wọ́ orí. orí mi pèsè fún mi o. orí o. ẹlẹ́dàá mi gbéga fún mi jà orí o. orí mi pèsè fún mi kíákíá. orí o. ẹlẹ́dàá mi gbéga fún mi
ilé ayé o orí mi tètè dá mi lóhùn ẹni ìbá lówó wá ṣẹ́rú ayé mi o orí mi tètè dá mi lóhùn má jẹ́ wọ́n mọ̀ tì ilé ayé mi o orí mi tètè dá mi lóhùn ọmọ ṣe pàtàkì nínú dúkìá ẹni orí mi tètè dá mi lóhùn bàbá kọ́lá bàbá kọ́lá bàbá kọ́rọ̀ jọ ọmọ ẹni màmá ní ojú ogun ẹni orí mi tètè dá mi lóhùn fún mi lọ́mọ alálùbáríkà ìyá ayé mi orí mi tètè dá mi lóhùn àlàáfíà ìkúbalẹ̀ ọ̀rọ̀ o. orí mi tètè dá mi lóhùn ẹ̀mí gígùn má fi kẹ́yìn lọ́rọ̀ mi. orí mi tètè dá mi lóhùn. Orí àgbẹ̀ ajá fún o. orí àlùkò Orí ajá àánú fún kó ọ. ajá fún. Ẹlẹ́dá mi tètè jà fún mi ìbá mi ìṣẹ́jọ́ ọ̀la láyé mi. Orí mi tètè jà mí lóhùn. ẹ dá mi lóhùn re. Ẹlẹ́dá mi tètè jà fún mi ìbá mi ìṣẹ́jọ́ ọ̀la láyé mi. Orí mi tètè jà mí lóhùn. Orí kò ṣe mí lólówó má ó ṣe mí lọ́lọ́sì. babaláwo tí kò ṣẹ́ òsì ilẹ̀ gbá o. Orí tó ṣe mí lólówó má ṣe mí lólóṣì oníṣègùn tí wò ṣẹ́ òsì ilẹ̀ kó. Happy Christmas in advance. Orí ṣe mí lólówó má ṣe mí lólóṣì bàbá fàdí wò ṣẹ́ òsì mi lọ́rin. Orí ṣe mí lólówó má ṣe mí lólóṣì ọlọ́sọ̀yìn tí wò ṣẹ́. a kú ọdún a kú yèdùn. Ọlọ́run ayọ̀. Ọlọ́run ayọ̀. Ọlọ́run ayọ̀. Ọlọ́run ayọ̀ mo wojú rẹ̀. Bàbá mi ṣe tèmi kọ̀rọ̀ mi ló dayọ̀. Ọlọ́run ayọ̀ mo wojú rẹ̀. Lọ́ládé ó ti ń ṣe mí bí kí n rìnrìn àjò. Owó bàbà. Ó ṣe mí bí kí n rìnrìn àjò. ó ṣe mí bí kí n lọ́dún Ṣé òyìnbó. ó ṣe mí bí kí n rìnrìn àjò? Wọ́n ti ń kọ́ lẹ́tà láti London. Wọ́n ń kọ́ lẹ́tà láti Amẹ́ríkà o. Lọ́ládé ó ṣe mí ṣe mí. Owó ń ṣe mí ṣe mí. Wúrà ó ṣe mí ṣe mí. Àlàní ó ṣe mí ṣe mí. Ṣe mí ṣe mí ṣe mí. Ajá wọ́n ṣe mí bí ìrìn àjò. 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 Wọ́n ti ṣe mí. Wọ́n ti gbú mi. Wọ́n ti ṣe mí. fàájì iṣẹ́ o. Wọ́n gbé bọ́ owó inú ọ̀rá. bàbá ọkọ ẹ bá mi táàgì Wọ́n gbé bọ́ ẹ. owó inú ọ̀rá. ẹ bá mi ṣe ètò yìí Bàbá dáa. náà ń gbé bọ̀ kó ẹyin o. Kó má lọ gbé bọ̀ náà ń gbé bọ̀ o. wọn ò ní gbé wá sọ́dọ̀ Kó tiwa. má lọ jáde àná ń yọ̀ bọ̀ o. Yé kẹ̀kí ìtọ́ba náà ń gbé bọ̀ kó ẹyin o. Tọ́ba sọ pé ń gbé bọ̀ kó ẹyin o. Mọ́fì tọ́ba sọ pé ń gbé bọ̀ kó kúra. Ṣùgbọ́n ṣá o, wọ́n máa tó gbèdé owó inú ọ̀rá. Owó bọ̀m̀bọ̀ ìbànújẹ́ ò sí lọ́rọ̀ tiwa o. kò fowó rọlá ọmọge. àwọn ò fowó rọlá. ọlọ́run àrè ló fún wa. Àwọn tí ní kò gẹ̀lẹ́dẹ́ lè bára. Àwọn kò fòun sí mi lápò kò fowó rọlá. Kò fowó rọtí. Kò fowó rojú. Kò fowó ragbó. Kò fowó ramú. ìyá yín. Kò fowó ragbó kò dẹ̀ tútù fowó rọtí wò. Kò fowó ra oúnjẹ jẹrí kò fowó rọlá. Ṣùgbọ́n tá ọmọ fowó raṣọ.
ó fowó ra kò ṣe wọ́n sùn. àwọn òfowó ra kò ṣe o. wàhálà wà o wọ́n ń gbé bọ̀ o. akú ọdún. wẹ̀yẹ wọ́n ń gbé bọ̀ o. àmì bàbá mi. yẹ́nì o wọ́n ń gbé bọ̀ o. owó dọ́là rẹpẹtẹ wọ́n ń gbé bọ̀ o. ẹ máa gbé bọ̀. wọ́n gbé wá léraléra ní léraléra ní àgbẹ̀ wá sílé fọ́kọ̀ yìí sọ́ra léraléra ni. tí ní ìṣe máa dáàbò tó ti báyìí lọ. kẹ̀kẹ́ àmọ́ bí ìṣòǹgbọ́ sọ́ni ò lórí ẹrù o ẹni ẹlẹ́ni ló rẹrù sọ́ni. ẹni ẹlẹ́ni ló rẹrù sọ́ni àwọn olórí ẹrù. mi ò lórí ẹrù aláwo. ẹni ẹlẹ́ni ló máa rẹrù. mi ò lórí ẹrù ikọ̀. mi ò lórí ẹrù wáṣà ni. kẹ̀kí wọ́n ń gbé bọ̀ owó inú ọ̀rá o. wọ́n fi wọ́n ń gbé bọ̀ owó dọ́là rẹpẹtẹ. wọ́n ṣá ti kú kò ní pẹ́ kò ní kí iná wọ́n ń gbé bọ̀ o. wọ́n ti kú ló kọ́ gbélé o. láti ẹ̀ má rí kírísẹ̀ tó máa náwó fún mi. lọ fọwọ́ ẹ̀ ra òkàn mi o. akú ọdún. olólùlẹ̀ ẹsẹ̀ ìgbésẹ̀ káàtì mi. ọlọ́mọge. 0038580933 Stanbic Bank. èmi ò pọn ẹ lè tó bá lè fẹ́ mi. ẹ sẹ́ẹ̀dì owó sí mi o. èmi ò pè ọ̀gá ọlọ́mọge ju gbogbo ìyàwó tí mo ní o. olúfowó bí adé nìyí mo retí. èmi ò pọn ẹ lè pẹ̀lú owó mi. èmi ò rẹ̀ sí pẹ̀lú orí mi. akú ọdún o happy Christmas in advance. èmi ò pè ọ̀gá arábìnrin. èmi ò pè ọ̀gá òun ọlọ́mọge ju gbogbo ìyàwó tí mo ní o. Súdà ètò yó ọkọ bí sí orí àrùn o sísí náà bí sí ọkọ sísí náà bí sí èèyàn gádà mi sáyé ọmọ wọn ní sọyó ọmọ wọn lágọ̀ọ́ ọ̀gá o pọ́pìlì lẹ́sàn bí sámi àbògbọ̀rọ̀ mi náà èèyàn ṣòlẹ́ ìbídùn wá wó wá. Mo ti recognize presentation. mo recognize present sí èèyàn ọmọ Yorùbá. èèyàn mi gangan èèyàn Mr. Kenny o ọmọ ìyá lọ́jà o ọkọ̀ tó ń bèbí bàbá ní Farouk àbòkìkí ọlá èèyàn tèmi dédé sí aláṣẹ ọmọ ọkọ Yorùbá àdíyẹ́jọ́ ọmọ olóyèdè bàbá lókè kábí kú yàwá ẹ̀ṣá mi mọ́mọ́ èmi ọ̀gá mọ́ o èmi tí mo rìn mo mọ̀ pé mo gọ̀ èmi tí mo sùn mo mọ̀ pé mo sùn èmi tí mo gbé yàbọ̀ mo mọ̀ pé mo gbé yàbọ̀ èmi tí mi mọ ọkọ tí mi. àwọn òkòkò wà lámú o dáńkù mu sí ṣàgbọ̀ngàn. Gbogbo wa dákú dákú mu ṣíṣá gangan ìgbà tó dé lábí ló wọ́ mọ́gé ìgbà dákú máa ló wá láyé yéèké sí ọmọgbó ta ló sọ pé kò sí lóhùn máa jó sí sí wúrà wọlá tó bẹ̀ lẹ́sẹ̀ mi. pẹ̀lú Yétúndé bèbí ó yá ọmọ sọ̀dí kẹ̀kẹ́ dáńtíá ta ló sọ pé kò ṣeré pẹ̀lú tó bá àjọládé ìbàdí ayé wa mo sọ ìbàdí ayé wa mo wí onítèmi
àpísì wúrà wọlá òbí mi wúrà wọlá àwọn èèyàn Mr. Murphy rè o. àwọn èèyàn gbóòrè. àwọn èèyàn bọ̀bọ̀ kẹ́kí gọ́gọ́ ni. ẹ̀yin tèmi ṣe ń gbádùn náà sí. ìgbà tó dé lámì lówó ṣeun. Àlàní àdé nájímù ní kò kí ló dé sọ́fẹ́ máa tra ẹyẹ ni. ẹ má ta ìfọkàn ìsọlá. èèyàn làwọn jẹ́ẹ́jẹ́ sì yọ gbogbo. àbò gbọ́rọ̀ mi náà. kẹ́mi bébì yóò. a kú ọdún. aṣẹ́wó ò lè gbàjọba. Sùsì kan kẹ́mi o. àná nìyẹn o. ọmọdé yìí ṣòwà o. àkàmẹ́ bébì o. ilé àkàmẹ́ sùsì o. Yétúndé bèbí ọmọ ni. Ìyá lọ́ládé. Fáwùsàtù lọ́ládé tó bá àkọ́mọ ni. Abẹ́kọ̀ tèmi náà. Bẹ́ bá ti lè sìn dáadáa. Ẹ máa gbọ́hùn ta láwọ̀ ń wí ohun. Èmi lè gúngún orí ìta èmi gangan lẹ́yọ̀ o. Kò sọ́mọ náà yíbọn. Bó jẹ́ ti ká pé èdè aláwo jẹ́jẹ́ sí. Aṣòwe ṣe máa kú ta o. Bàbá Arábíà. Aṣòwọ̀rọ̀ sísọ máa kú ta o. Aláwo mi kúlékúlé. Èmi ṣẹ̀fíù tó ń tì sí gbó. tí mò ń tira mi sọ́nà jẹ́jẹ́. Ẹ̀pẹ́ kóníkùnìkùnì kó má dẹ̀kun ni. Ẹ̀pẹ́ kóníkùnìkùnì kó má dẹ̀kun ni. Ta ló fẹ́ di iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́? Ẹ̀yin lẹ̀ ń rò pé àlàó yẹ pẹ́rẹ́. Àbádáyé ayé ń lọ máa dékúnlé. Odùduwà náà ró pẹ̀lú ọmọ nílẹ̀. Wọ́n ti gbé òrèrè wọ̀lú ẹjọ́ tó. Ẹni bá ṣàkó lọ ẹ̀ máa wálé. ilẹ̀ Yorùbá ti dà ẹ máa wálé. ẹni bá ṣàkó lọ ẹ máa wálé. Ẹni bá ṣàkó lọ orí náà. Ẹni bá ṣàkó lọ ẹ̀ máa wálé. Ẹni bá ṣàkó lọ ọba tó jó. Ẹni bá ṣàkó lọ ẹ̀ máa wálé. Àgbèrè tó bá wọlé odò èrè ló máa borí ṣe. akọ́dọ̀ àkúyè. Àwẹ̀dẹ̀wẹ̀dẹ̀ mú wẹ́ bí dànù. ó ti wẹ́ bí dànù ẹ wẹ́ bí dànù ọdún tuntun làwọn ọlọ́jà. Bówó bá kù sílé kan ní Nàìjíríà yóò ní máa ná níbẹ̀ dandan. dandan ni. Aláwo mi kúlékúlé àsálàmù arówó kókó. Bàbá Arábíà Aláwọ̀ Adé ọmọkó. Ọ̀tá báyọ̀ wá o Déṣídà Ọlọ́run ni ó jẹ́ o. Àti Ṣadé bèbí ọmọge. Àwọn tí Kánú Aláùsá. Ta ló sọ pé kò ṣeré? Àní wọ́n ní Yáfí, wọ́n ní Mùtúmù, báyìí dédé bá, wọ́n ní Fújì náà fìfì kàrúfì. Egúngún jẹ gúngún òrìṣà júra wọn. Tó bá jẹ́ ti ká akọrin Àlàó kọrin, àbíká bá ṣàṣùfúra wa. Májò lè
èdè kẹ́mi èdè kẹ́mi. a kí gbogbo ọmọ ọkọ Yorùbá kó ọdún akúyèdùn mi wá ṣe púpọ̀ ọdún láyé a ní fi èyí ṣòpin ẹ̀yin kìrìsìtẹ́nì akínyìn akúyèdùn bẹ́ẹ̀ ti ẹ̀náwó ọdún fún wa ẹ̀yin lẹ́mọ̀ àwa ti celebrate yín a kí àwọn ọmọ ọkọ Yorùbá náà a kó ọdún èṣù dé èṣù máa ṣe mí 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 ọmọ ẹlòmíì ò ní ó ṣe gbogbo ẹni bá ti porí àwa níbi èṣù máa lọ ṣe wọ́n gbogbo ẹni bá sọ pé kí Fakanyinṣọ́lá má lo ìgbà tó fẹ́ lò láyé èṣù máa lọ ṣe wọ́n gbogbo ẹ̀dá tó bá sọ pé kílẹ̀ Yorùbá má wá sí mu ṣe èṣù máa lọ ṣe wọ́n èṣù láàlú ògiri òkò abẹniwárà bá àrídá ẹlẹ́kùn sunkún láàárọ̀ yè ń ṣẹ̀jẹ̀ gbogbo ẹ̀dá tó bá porí mi láì dá igbe rárá lára ń ké wọlé ẹ máa lọ ké ẹ ní bá wa ṣọdún tuntun èyí tẹ́ ẹ bá sọ pé ó kubi tí ilẹ̀ Yorùbá fẹ́ gbà gbogbo èyí tẹ́ ẹ joyè ọlọ̀tẹ̀ sórí ilẹ̀ Yorùbá ẹ ní pé wọdún tuntun èṣù máa ṣe yín ṣìbá láṣìbò ló ṣiṣẹ́ ló ń bẹ́ wúrẹ́ ló fi ń bá yẹ ẹ̀sùn ọ̀bọ kì í jèrè bọ̀ lẹ́yìn ọkọ̀ ẹ ní jèrè àṣẹ́gun ilẹ̀ Yorùbá máa gbé ìtúsílẹ̀ ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni èmi ní ògo adúláwọ̀ ògo adúláwọ̀ ni wá àní di ìbàjẹ́ pẹ̀lú àṣẹ Elédùmarè àṣẹ́gun ẹṣẹ́ èèyàn ọmọ ọkọ Yorùbá Olódùmarè ọba àríìrú àlá ọba tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi Olódùmarè tí ò dá mi ní alábòsí láyé tí ò dẹ̀ ṣe mí ní ẹni inú níbí ni Olódùmarè ẹ jẹ́ kílẹ̀ Yorùbá wá sí ìmúṣẹ ìnira ti dé sápá ti dé ráìsì ti di 67,000 ẹgbà mi o pọ́tẹ́bù àní ẹgbà mi wàhálà wọ́n ti kó wàhálà délẹ̀ Yorùbá o ráìsì di 67,000 àwọn tó wá gbóúnjẹ ọdún fún wa láàárọ̀ ìkọ́ọ̀pù náà síbí oníkiri náà fi wọ́n rẹ̀ ẹni tá bá tiẹ̀ ṣe ráìsì fọdún káàkiri ẹ̀yin ọmọ ọkọ kìrìsìtẹ́nì mò ń retí nǹkan ọdún yín ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò Jésù Kristi mímọ́ Michael mímọ́ iye lórúkọ rẹ̀ àṣọpọ̀ ọdún láyé ẹ kú ọdún èní Olódùmarè àjẹkọdún máa rọdún á kú palẹ̀mọ́ ọdún tuntun tó máa jẹ́ ti gbogbogbò ìwọ tó o bá sọ pé ò ṣe ní iye kúrò nínú ayé ìsàlà ìfòkọ́ ló wà ọ̀gbẹ́ni lọ jámọ́ra ìbínú kó o wọlé kó o kú àwa ń ṣe gbogbo ọdún ṣé ti mọ̀ pé August ni ìṣẹ̀ṣẹ̀dè àtúnṣọdún èṣù dé lánàá Yorùbá máa bọ́lọ́kù ẹrú o bó ti hùn kó pẹ́ tó mo ní Yorùbá máa bọ́lọ́kù ẹrú o bó ti hùn kọ̀tà ṣe tó mo ń sọ wípé ọmọ ọkọ Yorùbá ẹ fọkàn balẹ̀ Yorùbá ti bọ́ tán ọmọ ọkọ Yorùbá ẹ fi mọ ṣọ̀kan o ká lè tètè bọ́ lóko ẹrú ọ̀hún o ọmọ Yorùbá máa bọ́ lóko ẹrú bó ṣe hùn kó pẹ́ tó ọmọ Yorùbá ẹ fọkàn balẹ̀ o àsìkò yẹn ti dé tán ṣe ti rí bí gbogbo nǹkan ọ̀hún ṣe ń lọ létò o kẹ́lẹ́sìn mùsùlùmí ṣẹ̀sìn rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ kẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì ṣe tí ẹni mẹ́lọ́mẹ́lọ́ káwa Yorùbá gan ṣẹ̀ṣẹ̀ tiwa pẹ̀lú àlàáfíà o onírọ̀rùn máa fi gbáyé kí kálukú dúró lórí ìlànà tiẹ̀ pẹ́sẹ́pẹ́sẹ́ káàfà kan má wá ṣẹ́ṣu tí ẹsẹ̀ sí ṣẹ̀ṣẹ̀ o kí pásítọ̀ kan máa rẹnu ṣùtì sí ìṣẹ̀ṣẹ̀ o ìṣẹ̀ṣẹ̀ ẹ̀yìn kan ẹ má ṣẹnu ṣùtì sí gbàgbọ́ o sáwọn ìmàlẹ̀ kí kálukú dúró lórí láìní rẹ̀ o ìṣẹ̀ṣẹ̀ làgbà ọmọ ìṣẹ̀ṣẹ̀ ní gbogbo wa ìṣẹ̀ṣẹ̀ làgbà
mo nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe o mo nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe dénú. ojú òní tí wà àníròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ bọ́dún ṣe ń lọ sópin àníbọ́dún lọ ẹ gbàgbé òṣì ẹ sọ pé ó ti lọ àwọn ọ̀tá wa máa já mọ́lẹ̀ ní ọdún tá a fẹ́ wọ̀ yìí àná ó ṣe mí bíi kí n rìn ìrìn àjò ó ṣe mí bíi kí n lọ lóyìnbó ó ṣe mí ó mú mi ó ṣe mí ó mú mi ó ṣe mí ó ṣe mí bíi kí n má fòrókè o ọdún tó ń bọ̀ máa fòrókè àṣẹ ti gùn. gbogbo àgbáyé ń kọ lẹ́tà sí mi ò wọ́n ní má bọ̀ o àwọn ọmọ ọkọ Yorùbá ń kọ lẹ́tà sí mi o wọ́n ní ìrìn àjò yìí máa ti yẹ o ìrìn àjò yìí máa ti kàn ẹ́ ìfagan ìsọlá ó ń ṣe mí ó mú mi ó ń ṣe mí bíi kí ìrèlò òyìnbó àṣẹ́gun Olódùmarè amúlọlé àṣẹ ilẹ̀ Yorùbá máa gba ìtúsílẹ̀ o pẹ̀lú àṣẹ Olódùmarè a kí gbogbo wa káàkiri orílẹ̀-èdè Yorùbá ara òní ni wà nírò gbèsàn gbogbo ẹ̀yin tẹ́ love tẹ́ like tẹ́ comment ọdún ayọ̀ la máa ṣe ẹ̀yin tẹ́ tún máa wo ètò yìí lẹ́yìn ètò àní wá yín tì ṣé ẹ mọ̀ pé ijó jíjó ó máa ń mú àlàáfíà wára èèyàn máa entertainer ni inú ẹ máa dùn èmi máa ń jó Ọlọ́run máa ń jó gan ijó dẹ̀ dá lára ijó dá lára gan so ẹni kó lè sọ fún àgbẹ̀ káà má jòmí táwọn bá yé tiwa dé yìí àwọn òráyè ò ṣe o. سبحان من تفرج باسم توعد وملكي تعبد جمالك يا رحم البرايا يا واهب العطايا والفضل والمزايا يا تزيل كل كلبي تجبي سويد قلبي جمالك ẹni tí ológun wà lọ́wọ́ ẹni tí olóòtẹ̀ àwòwárí ẹni tí kìí ṣe pé a máa súre o ẹni tí ọlọ́wọ́ sí àlọ́nù mímọ́ ẹni tí olóògùn alọ́ọ̀lọ́wọ́ ni ẹni tí olóòtẹ̀ àwòwárí ẹni tí kìí ṣe pé a máa súre o ẹni tí ọlọ́wọ́ sí àlọ́nù mímọ́ alẹ́ni tí olóògùn alọ́ọ̀lọ́wọ́ ẹni tí olóòtẹ̀ àwòwárí o ẹni tí kìí ṣe pé a máa súre o ẹni tí olóògùn alọ́ọ̀lọ́wọ́ ẹni tí olóògùn alọ́ọ̀lọ́wọ́ ẹni tí olóòtẹ̀ àwòwárí láyé wí o ẹni tí kìí ṣe pé a máa súre o ẹni tí olóògùn alọ́ọ̀lọ́wọ́. òtítọ́ ọ̀rọ̀ wọn kòrò ṣùgbọ́n tá a bá wí a ò lè sọ́ká kú lórí àníyàn tá a bá fi wí. agbẹ́kẹ̀lé Ọlọ́run àgbà oore ní ọba tó tán bá aláṣẹ ò lè tán. ó tọ́ mi ní tèmi mi ò lè ránjú ká láéláé ẹni
sásí láti ìlú wọn ó kẹ́rù ó gbàlú èkó wá ọlọ́dún mẹ́jọ ní kó ìkọ̀sán ló bá ronú àfa kan ládùúgbò ló sáré lọ rí ó káláyé ló fáfá àpòjẹ òwúrọ̀ tó bá tọ̀sán rí tọ̀sán náà òrìkà lẹ́bà ṣọ́ọ̀bù tó ń gba gbówó ọjà lòun sí ń wá àfààní kí ló fẹ́ kí òun ṣe fún ó láṣìírí owó ńlá lòun fẹ́ kó ṣe 300,000 láfààní tó máa rí mú wá omi tó ṣùnà títí ayé rẹ̀ sì máa rí mú pẹ́ni tí ó mọ̀ bí ẹgbẹ́ ti ń là irú wọn ló sáré àṣàpàjúdé ó jẹ́ kó yé ẹni tí ó lọ dùn lọ́lọ́lọ́ ní ẹni tí ó lọ bẹ̀ wà lọ́wọ́ wà rẹ̀ ní ẹni tí kì í ṣe pé a máa ṣe o ẹni tí ó lọ sí ìlànà mímọ́. ṣẹ́rí kò tó ṣùkọ́ màsáàsì ìwọ̀sí gbówódé o ó kó fún àbá tó fẹ́ ṣe àṣírí owó fún lápá bá bèrè lọ́wọ́ rẹ̀ bí tó ti rówó ó lájà fún àjàpọ̀ gbogbo iṣẹ́ tó bá ti rí o òun ṣe gbogbo náà ibi gbígbé wá àbá láṣìírí owó kọ̀ọ̀kan ò sí níbi o ohun tí òye yẹ kó lè ẹ̀mọ́ ṣe ní owó ìgbìyànjú ṣàbáwò ìyàgbá àṣírí o àwọn ẹni ọlọ́run tó ń pọ́ lọ́hùn tó ń gbọ́ wá o bàbá nígbẹ̀jọ́ wọn ní nǹkan kò kì í ṣòro lọ tó bá ra yan wọn máa pè wọn kó ráyọ lórí bíbọ lásán wá sọ fún ẹ fàṣàṣì ni làbá àbádáwọ náà gbàdá fún fàṣàṣì o. wọ́n ní kó fi rajà nínú ṣọ́ọ̀bù ẹ̀ka jẹ́ wá. ká nígbàgbọ́ nínú ọlọ́run làgbà orin ó yẹ kó yẹ ẹni tí ó lọ dùn lálálá. àmọ́ ọlọ́run ní ẹni tí ó lọ bẹ̀ ó yẹ kó lè wá rẹ̀ ẹni tí kì í ṣe pé a máa súré o ẹni tí ó lábọ̀ sí ìlànà ṣọ̀bà ọba tí ó bọ́ ọ̀tẹ̀ ó mọ tó ń ṣe o ọba tí ó bọ́ ọ̀tẹ̀ ó mọ tó ń ṣe ló ṣe ń fi wá lọ ká òwò ààrẹ lọ́tẹ̀wọ́ ọmọ àdàmọ̀ tí wọ́n lékún níbi kọ́rẹ́ ọ̀tọ̀ ga bọ́ sí máa lépa àwọn ọmọ bàkan Yusufu ṣèbí tí ọjọ́ sí ọ̀tẹ̀ yìí tẹ Yusufu ojú nítò nígbẹ̀yìn ọ̀tẹ̀ Yusufu padà kórè ní. ìwọ tó ń dìtẹ̀rẹ̀ má ṣe dẹ́kun ìwà rẹ̀ mọ́nàmílà sọ̀rọ̀ àǹfààní náà sí i wàmọ́ ní àṣà àfààníyà wọ́n ń dìtẹ̀rẹ̀ kó lè rọ́nà àbáyọ ni ọ̀nà tí mo wí wà láì ló má lè rújú ṣùgbọ́n kàkà kọ́mọ olóore ló sí pápá o mọ̀nàmọ́ná wọn lọ́wọ́ ní ìyàtọ̀ kó lè rí torí pé ẹni tí olóògùn wà lọ́wọ́ ẹni tí olóògùn wà lọ́wọ́ ẹni tí kì í ṣe pé a máa súré o ẹni tí olóògùn sí àlọ́dún mìíràn. àbòsí olóore ló ń bá ayé jẹ́ ni àbòsí yìí ní wá sí àìdáni alábòsí ò fẹ́ mọ̀ bọ̀wọ̀ yẹn ni wọ́n lè ṣàbòsí òbí ẹ̀gbọ́n torí wípé tọ́wọ́ lè yọ mí di àbòsí ṣíṣe àbòsí ẹ̀dá bá pọ̀ adìlára oníròhùn tó dá oko dúró sí o ẹnìkan fẹ́ràn ọ̀rẹ́ ju òun lọ yóò máa wọ́nà pé kí wọ́n lè túká àríkàtà kékù máa jẹ́sẹ̀ sí ara mi o àwàdànù ṣáà ni ó padà fi ṣe alábòsí tẹ̀lé ẹ̀ ò kó ráyé wá o àfi tó bá lè dẹ́kun àbòsí ṣíṣe tó rẹ́ni tí ò lábòsí lọ́nà tó fẹ́ wọ́n. ẹni tí ò lọ́gùn lóye ọlọ́ọ̀lọ́ ní ẹni tí ò lọ́bẹ̀ wá rí ẹni tí kì í ṣe lóye máa súré ẹni tí ò lábòsí lọ́nà bẹ́ẹ̀nìyàn bá ṣe pé tó dájú kọ mí kàkà kí n ṣe pé máa sọ̀rọ̀ rẹ̀ níwọ̀n ìgbà tí n bá ti hùwà èpè ìwọ tó mọ̀jú kó máa ṣe pé láyé ṣòro òpè kíjà lóòjọ́ níṣẹ́ ló ń dúró yóò máa wáyé láti ṣe lọ́jọ́ kan rẹ̀ ànábì ilẹ̀ ní ṣe pé ìdájọ́ pé inú ẹ̀
tó bá ṣe lọ́nà tó tán ayé mi ti tó bá ṣe pé lọ́nà tí ò tán rárá ẹni tó ń ṣe fún un bá dá padà tó dákẹ́ o ẹni tó bá ṣe pé ló forí kó rán ẹni tí kì í ṣe pé ló máa súre o ẹni tí ò lábọ̀ sí olówó ẹni tí ò lọ́dún máa lọ́wọ́ ẹni tí ò lọ́lẹ̀ àwòwárí ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí ò lábọ̀ sí olówó. Ọjà láyé àná ọ̀nà tó ní ẹ̀dá ò lè náà lè ayé tán. Ó ṣe wá múlẹ̀ ayé kókó tí wà kẹsì ló yẹ kẹ́dà ní ipò ayé àpàdà wá tán. Ọjà láyé àná ọ̀nà tó ní ọ̀dẹ̀ náà lè ayé tán. Ó ṣe wá múlẹ̀ ayé kókó tí wà kẹsì ló yẹ kẹ́dà ní ipò ayé àpàdà wá tán. Ẹlẹ́ṣẹ̀ bí mo wáyé mọ́. Oríyá mi mo wáyé wò ó, iná ògo tí mo ní ti tàn. Ayé rí mi wọ́n kí mi gbọ́, pẹ̀lú iṣẹ́ ní káwọn lè tàn. Wọ́n lókìkí mi tún ṣì máa pọ̀, ju bí mo ṣe rò wí bá kàn. Yàrá bìbò kí kí ṣe kàn, ìlà ìdákun má jẹ tán. Ṣé mi lọ́jà táwọn ayé máa ná lánàá kọ́ kí má ṣe tán. Àjàláyé àná tán yà ó nínú ayé tán. Ó ṣe wá múlẹ̀ ayé kó. Ipò ayé àpàdà wá tán. Ti rárá ẹsẹ̀ mi tí ò tún lókun. Kò sẹ́ni tí yóò gbàjọba lọ́wọ́ rẹ̀ kò lè tó gbé débi tó máa sùn. Aláṣẹ títí láéláé láé lówó ìkàdúràn lórí ipò láyé bóyá máa yí padà. Ó pín ìwà tọ́bọ̀ lọ́wọ́ ní ìhò. Tó bá bínú ṣáyé ò ní parẹ́ o. Tí ò sẹ́nikẹ́ni tó máa bí i. Ọ̀rẹ́ bọ́lá ń yọ ẹ̀sùn kò kàn dákun máa fi ṣe ọ̀rọ̀. Ipò tó rí o lọ títí tó bá kúrò ní ipò tó wà. Ìwọ ló kún tẹ̀dá ló máa jẹ́. Alábìnrin ọ̀tọ̀ ni ìtọ́lé ayé bọ́. Tiwa kẹsì ló yẹ kẹ́dà ní. Ipò ayé àpàdà wà tán. Ipò ayé bá ọba ni wà kú. Ó dàbí ẹni tó lógun ẹrú. Ó tún ní wọ́n fà mí ọ̀pọ̀. Tó lẹ́sìn tó ní kẹ́tẹ́kẹ́tẹ́. Tó bá ti wá fẹ́ jáde wò. Ẹṣin wà lásán kó o. Kẹ́tẹ́kẹ́tẹ́ lásán kó o fẹ́. Àwa jókòó sórí ẹkún mẹ́fà. Pé kí wọ́n máa gbóhùn lọ. Pé kí wọ́n máa gbóhùn lọ. Ọ̀nà tó ti ṣe bẹ́ẹ̀ rí ọ̀nà. Ó fojú àwọn ẹrú ẹ̀rú. N tó bẹ̀ yìí olówó ẹrú. Ẹ̀fọ́ kan máa bá mi bọ̀. Tẹ̀lé tọ́bi tí ó yọrí sí. Ọjà láyé àná tó ní ayé tán. Mo ṣe wá múlẹ̀ ayé tán. Ẹ̀dá lè wọ́n ní ayé tán. Lọ́jọ́ kan ló lórí ẹrú. Bá pè àwọn tó kù jọ. Ló bá bèrè lọ́wọ́ wọn. Nígbà wo lẹ fẹ́ yẹ̀rù dá? Kẹ́tẹ́kẹ́tẹ́ pẹ̀lú ẹṣin. Wọ́n ń bẹ láláyé rẹ̀ nìkan. Àwa la ó gbé bàbá ròde. Àwa la ó gbé bàbá ròde. Ṣé ó tẹ̀sí gbọ́ mọ̀rọ̀ mi? Táwọn bá dọ́gbọ́n sọ̀rọ̀ yìí. Ipò ẹrú ò ní jádókun rárá o. Bẹ́ẹ̀ agbára àtàṣe kó fi kó wa jẹ. Ẹni wà ló jẹ́ kó máa lò. Táwọn bá lè gba méjèèjì. Ẹja pẹ̀lú kárí mú mi o. Olówó ẹrú ṣe bó ṣe ṣe. Ó jókòó sórí ẹrú mẹ́fà. Nìkan nínú àwọn ẹrú bá yọ. Ìrìn ẹlẹ́kùn ló dẹ́ sílẹ̀ fún. Òdìbò lórí ẹ̀gún olówó ẹrú bọ̀rùn lọ́tàn. Àjàláyé àná tán ni lọ́lẹ̀ ayé gbọ́. Ó ṣe wá múlẹ̀ ayé kókó. Ìmọ̀tẹ́sí ló yẹ kẹ́dà ní o. Ayé àpàdà wá tán. Olórí ìlú tó nílẹ̀ èdè. Ló nígbà tí wọ́n ń jẹmọ iṣẹ́ ń ṣẹlẹ̀ sí ní àná. Yóò padà wá gbẹjọba. Bẹ́ẹ̀ mìíràn tó máa dóhùn ipò. Síta yìí ò bá wá dẹrùn. Kẹ́fì àjàrà ìlú. Kẹ́fì àjàrà ìlú. Ṣé kò ní òní padà? Ẹlẹ́mìí àgbàgbọ́ jọba ya sáré lókù lẹ́yìn ikú. Ó wọlá yìí lókù ikọ̀ lọ́wọ́ bá. Àjàláyé àná tán ni ẹ̀dá ò lè tán lè ayé tán. Ó ṣe wá múlẹ̀ ayé pọ̀npọ̀. Ìwà tẹ̀sí ló yẹ kẹ́dà ní ìlànà. Ayé àpàdà wá tán. Ipò 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 ayé àpàdà wá tán. Ẹ̀dá ò lè tán lè ayé tán. Ipò ayé àpàdà wá tán. Ìwà láti òyìnbó sọ̀fà o. Ipò ayé àpàdà wá tán. Muhammadu òjíṣẹ́ ńlá.
ẹ jẹ́ ká múlé ayé ká mú ní mẹ̀lọmẹ̀lọ mẹ̀sọ̀mẹ̀sọ̀ olórí ìlú tó rí déédé tó nígbà tí wọ́n ń jẹ mọ́ ìsẹ́ńsẹ́lẹ̀sì ní àná tí ó padà wá gbéjọba fẹ́lómìnà tó bá dórí ipò tígbà yìí ò bá wà dẹ̀rùn tẹ́ńfì àjà láṣàbí tẹ́ńfì àjàrà ìlú ṣépò yìí ò ní yípadà ẹlẹ́mí àgbàtọ́jọ́ bá pé ó sáré lókù lẹ́yìn ikú wàláì akú yìí kọ́ lọ́wọ́n ọba gbogbo ẹ̀yin ìjọba tẹ́ ẹ dẹ ìyà yìí sílẹ̀ fún wa àti ẹ̀yin ni ọlọ́run nìyẹn o bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ bojú ẹ̀yìn ara ń ní ìlú ebi ń pa ìlú bàbá wa Bọ́lá Ahmed Tinubu jàgàbá of Africa àdéhùn tẹ́ ṣe fún wa ètí ìmúṣẹ ara ń ní wá ìgbà wo àkókò wo ìjọ wo gangan ló fẹ́ dẹrọ̀ ẹni ká fọkàn balẹ̀ cashless policy ti tún lọ ọdún tuntun báyìí kò sówó báǹkì mọ́ ṣéun tá a fẹ́ gbámú lọ́dún tó ń bọ̀ ní bàbá wa Bọ́lá Ahmed Tinubu Yorùbá ló kàn o a ní kẹ́ ẹ support Yorùbá nation ẹ sọ pé ẹ̀yin ló kàn ṣé àmọ̀ pé ti wá ipò ẹ ti rí pò báyìí àfi kípò yìí kó tù wá lára o bàbá Tinubu ẹ má ẹ̀ka change ẹ̀ mọ́ yín lọ́wọ́ ara ti ń ni wá Yorùbá ló kàn Yorùbá débẹ̀ ohun tí wọ́n pàkútẹ́ tí wọ́n jẹ́ kalẹ̀ fún Yorùbá kò rẹrùn bàbá wa Tinubu ẹ ti ń lo oṣù mẹ́jọ báyà ìtìrí ẹ̀kan tó yàtọ̀ ó tún lé sí ni ẹjọ́ ebi ń para ìlú mo níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe èyí tẹ́ ẹ jẹ́ ẹ̀kọ́ ìbínú mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá tó darapọ̀ mẹ́tò yìí láàárọ̀ God bless all ẹ nílò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ èmi ọmọ yín náà ni èmi ìyá yín náà ni Fákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ aṣọ̀pọ̀dún láyé ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀ ṣọdún ní mẹ́lọmẹ́lọ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ bá ẹnìkan ṣọdún lẹ́nìí ìletò sí ìletò kan ṣe jẹ́jẹ́ o tí wọ́n bá fún yín lọ́tí ìfà ẹ má màmú para tí wọ́n bá fún yín lóúnjẹ ẹ̀fà ẹ má jàjẹ́ para gbogbo nǹkan tó bá ti dùn tó bá ti pọ̀ ìbànújẹ́ ló máa gbẹ̀yìn ẹ̀ ṣókí ni gbogbo nǹkan Ṣẹ̀fí Àlàó bàbá oko ti kọrin pé ẹ jẹ́ ká mí àgbádùn ẹ jẹ́ ká fi gbádùn ṣáyọ̀ àwọn ọmọ jayéjayé ọmọ jayéjayé ni wá ìgbádùn láwà ìyọ̀tọ̀ mi láwà ẹ jẹ́ ká jẹun níwọ̀nba ẹnu ẹ jẹ́ ká mutí níwọ̀nba ẹnu ká gbọ́mọ̀gé tó dá lásìkò gè ẹ jẹ́ ká míyàn gbádùn ẹ jẹ́ ká wọṣọ níwọ̀nba ara ká jókòó níwọ̀nba ìjókòó ẹ jẹ́ ká máa jó níwọ̀nba jó gbogbo ẹni lówó lọ́wọ́ tí ò lè ná ẹni tó lówó lọ́wọ́ tí ò lè ná èèyàn tó ṣiṣẹ́ owó rẹ̀ ó tí ò lè ná lọ́jọ́ ọjọ́ kan ẹ tún gbé lọ́jọ́ ọjọ́ kan gbogbo dúkìá ọ̀gá o adìtẹ́ni ẹlẹ́ni ẹni tí ò bá ẹ̀ sí ń bẹ̀ nígbà tí omi ń làágùn àwọn gangan náà máa kéré náà jẹ lásìkò ìgbà tó bá lọ sọ̀rùn àpàpàǹdodo àrígbà máma lò ẹ̀ta pàǹpà o ọmọ jayéjayé ẹ̀rọ kì láàwà ó yọ̀tọ̀ mi láàwà ìgbádùn láàwà ẹ jẹ́ ká mi àrọ́ kì ẹ ṣe jẹ́jẹ́ ẹ jẹun níwọ̀n bẹnu ẹ gbóge tó dáa níwọ̀n bóge ẹ ṣe nọ́mà lásìkò nọ́mà mo kí Sàṣù Portable ọmọ alálọ́mí ìjayà of Africa wọ́n ní o belong ó ní mo ṣàwo ìwò lẹ́nu àwo ń wo àwo tí mo ṣe àwo funfun ni olóhùn fàájá ni kí ni máa fàájá òun lé fúnṣọ òun fàájá Portable ò ní ṣánkú torí ògo Yorùbá ni ní wá etí ogo bí tó kù sí Olódùmarè á bá wa tún ẹ ṣe torí kò sẹ́ni tó pé nú ayé ọmọ ọlọ́lọ́mí kí ni máa fàájá kí ni máa tẹ̀ báṣubàṣù kí ni máa gbowó ògo kí ni máa ṣe kí ni ó náà máa jẹ́ ọ̀run lòun èmi gan máa jẹ́ ọ̀run ìyá aláṣà bíi ti kú o ìyá mi ti dàjẹ́ ọ̀run gbogbo ẹni bá gbójú gbóyà tó fẹ́ kó máa jẹ́ ọ̀run nípò àjẹ́ ayé kan ò lè gbójú o kò lóun fẹ́ kó máa jẹ́ ọ̀run nípò ìyá mi ti kú ìyá mi bẹ̀ lẹ́yìn mi ìyá Fákànyìnsọ́lá aláṣà bí ọ̀run ẹ̀yìnrè Portable níyà òun ti kú ọmọ àjẹ́ ọ̀run lòun
àjọ wà ní lẹ́vù ni ẹni tó bá sọ pé òun fẹ́ kán Fákànyìnsọ́lá níkù àjẹ ayé aparapọ̀ kan nípò àwọn àjẹ ọ̀run aṣòṣù káàkó fún ẹ̀bọ́ yìí máa jẹ́ nìyẹn ojú òní ti wà aṣọ̀pọ̀ ọdún o gbogbo ẹni tó bá fẹ́ fún mi ní nǹkan ọdún ẹ pè mí sórí aago mi 081 0289326 à ń retí nǹkan ọdún pátí new year yẹn máa láòdù gan ẹ gbàgbé inú compound mi mo ti máa ṣe pátí new year yẹn ó máa láòdù gan ẹ máa mọ̀ pé yes 2024 tàwa ọdún ìṣerere Fákànyìnsọ́lá ni àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi awẹ́dẹ́wẹ́dẹ́wẹ́ rí mi o ọdún tuntun tí mo fẹ́ bọ́ sí Ifá orí mi rèé Ifá bá mi ṣe orí mi ó bá mi torí mi ṣe bàbá ọ̀run mi lábọ́ ọgbọ́n mi regún ẹ bá mi torí mi ṣe kórí mi ó sọ̀rọ̀ o kàlà àbúwá mi rí ojú òní tiwa àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àánú àbáwá rìnrìn àjò ayé wa ọmọ Yorùbá ẹ má sùn o ẹ dira ayé gbogbo wa nítumọ̀ sí wa níjóye fọ́lọ́fọ́lọ́ àníjóye bẹ́gibẹ́gi àánú àbáwá rìnrìn àjò ìrẹ̀lójú owó rí ìrẹ̀lójú gbogbo wa máa rí mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá ẹ̀yin tẹ́ ń kí mi ẹ̀yin tẹ́ ń yìn mí ẹ̀yin tẹ́ ń kó mi jẹ tẹ́ ń gbọ́n mi mo èmi gan fọ́ fún yín mo fọ́ fún yín bàjẹ́ sí tí mo fọ́ fún yín gan àṣàbí Fákànyìnsọ́lá àṣàbí àdè àṣàbí ṣadọ́là táwọn ọ̀tẹ́ ìṣòkúta ojú òní tiwa ire lójú owó rí ire lójú gbogbo a máa rí o ayọ̀lá máa fi pàdé o mo kí gbogbo wa ire kàǹkà ire àánú abá gbogbo ẹ bá mi pín kó káàkiri ẹ ṣé o.